tí wọ́n fẹ́ dà láṣẹ, tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ, tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ, orí ọkà orí èrè náà ń lò. Pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. Tẹ́ bá fẹ́ dà láṣẹ, tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ, tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ, súnà tànàbí ni ẹ lò. Àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. 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 Kò má sí ewé, kò má sí egbò, kò má sáwúre, kò sí gbèkúdé, kò má sí ọgbọ́n, kò má sábùyẹ, nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ Ádámà. La ilaha illallah. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. La ilaha illallah. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. 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 Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. 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 Ẹ má bínú, aláàmù mi kan lójú. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ó ti dájú pé ààrẹ bọ̀ ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùrà. Wá foríjìn mi, mo ti túbà. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùrà. Wá foríjìn mi, mo ti túbà. Egungun ṣíṣe nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bá sìn mú. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu.
àṣà ní ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣìbírí lẹ́nu iṣẹ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣìjẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ó gbọ̀ràn wẹ̀bí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ìbáwọn gbẹ́yọ̀sẹ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra. Parí. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ. Ó ti tó. Wassalatu wassalam ala rasulillah. Amma ba'd. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wá kù lórí dáadáa. Eléyìí tá a mọ̀ sí al-Islam. Atọ́rọ̀ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe láwòkọ́ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Abẹ́lọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fàṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam kí bá sí mọ́ sọ fún wa wípé ó sọ wípé kullu ummati yadkhuluna al-janna illa man aba. Ànábì ní gbogbo àwọn ọjọ́ mi pátá ni wọ́n wọ àlìjánà o, àyàfẹ́ni tó bá kọ̀ tó sọ pé wọ́n wọ àlìjánà. Àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya Rasulallah wa man ya'ba. Àwọn sàbẹ́ ní ló ń ṣe Ọlọ́run ta ni yóò wá kọ̀ tó sọ pé wọ́n wọ àlìjánà. Ànábì ní man ata'ani dakhala al-janna wa man 'asani faqad aba. Ànábì lẹ́yìn tó bá jẹ́ wípé mọ́ sí ó jìnà sí irú ń tọ́ ní wà àlìjánà. Ṣùgbọ́n tó bá déjà ìdàkejì irú ń tọ́ ọ̀hún òun náà lẹ́yìn tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ó léwu níjọ́gbìn dàlùkìyàmọ̀. Abẹ́lọ́n kó mú jẹ́ kọ́rọ̀ owó léwu níjọ́gbìn dàlùkìyàmọ̀. Mo lérò wípé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wípé fọ́ìsì mi ó ń já geere. Èmi náà ti dọ́gbọ́n yẹ̀wò mi bí, ṣùgbọ́n ǹjẹ́ ó ń já geere lọ́dọ̀ tiwa náà bí, ǹjẹ́ ó ń já geere. Abẹ́lọ́n kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀rí láì ní gbara wa lásìkò tá bá ti join program ẹ jẹ́ ká bá wa share rẹ̀ gẹ́gẹ́ bí Malam Yusuf Adépọ̀jù sì sọ wọ́n ní please love, like and share. Ọlọ́ba wa dúró ti Malam Yusuf Adépọ̀jù àti ẹnì kọ̀ọ̀kan wa náà. Láì ní gbara wa lásìkò tẹ́ bá wo táìtù tí mo kọ sí ojú amóhùnmáwòrán wa yìí, torí amóhùnmáwòrán òun náà ni fóònù náà gẹ́gẹ́ bí TV amóhùn tí máa ń mú tẹ́ pé ó móhùn ó tún mú kí ni o àwòrán amóhùn sí kí ni o amóhùnmáwòrán wa. Ní tí mo kọ síbẹ̀ náà ni wípé kò lè parí ìjà tó wà láàrin Imam Ogbomoso, Kabiyesi, League of Alfa àti ilé Ayilara apá kan nínú ilé Ayilara. Ìfẹ́ kó gùn jù ní ìṣẹ́ mọ́ ọkọ̀ apá kan nínú mọ̀lẹ́bí. Wọ́n sọ pé ilé Ayilara yóò ti yé wa apá kan nínú ilé Ayilara. Ayafi ẹ̀yin kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí kò lè parí iná. Ṣé rí ẹlòmíì ó lè ní àwọn àríjẹ nídìí mọ̀dàrú wọn fẹ́ kíjà tó wà láàrin ìmáàmù àbí wàhálà tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wọn fẹ́ kó sinmi sórí irú èmi ń ṣe báyìí ń lè járí jẹ nídìí mọ̀dàrú kò díkè ṣe mọ̀dàrú ní iṣẹ́ tí mò ń ṣe. Ibi iṣẹ́ tí mo sì ti ń rí jẹ ó ní kí n káwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àjàjà online class and I've been doing this
11 years now. So when ìsáré jẹ́ mímọ̀ dàrú àǹkà ọmọ Kùránì àti gbogbo tó ní ṣe pẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n náà sì lè pe nọ́mbà wa àbá àtà fẹ́ mú àwọn ọmọ wa bóyá la fẹ́ múra wa ní ìyàwó wa ní àbá àwọn ọmọ wa ní ẹ jẹ́ ká mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ká dẹ̀ sọ wípé online class àtòrí ẹ̀ mẹ́sẹ̀jì mi o 090 31 32 41 12 090 31 32 41 12 090 31 32 41 12 kó o sì lè wà mọ̀ pé àyè sáré jẹ́ ń di ìmọ̀ dàrú ànágan náà kì í ṣe program bọ̀ mo busy kò jẹ́ ń ráàyè láti ṣe wàhálẹ̀ mo ní àmú gbọ́dọ̀ sí program àwọn kan dìde láìpẹ́ yìí wọ́n ní àwọn rábítà abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó bá san lẹ́sùn lórí sẹ́ni tó bá dìde kún fẹ́ ṣe àtúnṣe iṣẹ́ dáadáa ló fẹ́ ṣe ṣùgbọ́n àtọ́ máa ń ṣàtúnṣe láyé oríṣiríṣi èèyàn ni wọ́n ẹ̀ńtàníyàn rẹ̀ dáa àtẹ̀ńtàníyàn rẹ̀ ò dáa ìfún táwa méjì mẹ́jọ mẹ́ta márùn bá ń kó jọpa fẹ́ ṣe àtúnṣe níbì kan ó lè jẹ́ èèyàn méjì làníyàn rẹ̀ dánú wọn ó lè jẹ́ èèyàn mẹ́ta gan làníyàn rẹ̀ dá tẹ́kẹ́ àwọn tó kù gan ò fẹ́ kí n tán ní kán lọ parí ó parí but kò ní choice àfi kó náà tẹ̀lé wọn lọ torí wọ́n gbọ́dọ̀ jọ lọ ní ṣùgbọ́n náà kìí ṣe kó fẹ́ kíjà wọn ó parí o àbí ẹni tó rò wípé òun ni wọ́n dá láre kò fẹ́ kán dá láre ṣùgbọ́n kí ló dé ta ní kò lè parí ìjà láàrin ìmáàmù Kabiyesi League of Afan kìíní kan ẹ mọ̀ wo ẹ̀rì o ẹ jẹ́ ń play fídíò kan ẹ jẹ́ ń play rẹ̀ fún yín ṣe rí ouch subhanallah ẹjọ́ ẹ ó dàn fún mi torí tọ́lọ́run ṣe ráwọn mo sọ nínú fídíò kan tó ti pẹ́ díẹ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn wa tó bá jẹ́ pé wọ́n sì rántí mo ní Imam Ogbomoso ẹ ó dàn fún mi assalamu alaikum. Ọjọ́ má bínú torí tọ́lọ́run ẹ rí pé mo sọ nínú fídíò tí mo ṣe nípa ọ̀rọ̀ Ogbomoso episode 1 mi mọ̀mọ́ ṣe ní episode mẹ́rin torí tó pọ̀ òun ló wù mí kí n discuss bọ̀ mo rí páyé lè mọ́ gbà mí mo ní ọ̀tá tí ìmáàmù ní mo ní kí ìṣẹ́yọ kan àbí kí n sọ pé àwọn táwọn àti ìmáàmù jọ ní issue wọn ìṣẹ́yọ kan a lè mọ̀ pé gbogbo wọn lọ́tà ẹjá sọ pé tán jọ ní issue alákọ̀ọ́kọ́ òun náà ní Kábíyèsí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kejì òun ní àwọn League of Afa wọ́n di mélòó wọ́n di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ní apá kan nínú ilé Ayilara sẹ́rí ẹlẹ́ẹ̀kẹta run ẹlẹ́ẹ̀kẹrin làwọn kan tó ṣe wípé àwọn wò wípé Imam Ogbomoso yìí náà èso ń súnà bá òun àwọn kan náà tó nù tó yẹ Imam Ogbomoso yìí náà èso ń súnà dé level tẹ́yìn fi ń gbé lórí àwọn kan nìyẹn salamu alaikum. So ti yé wa wípé Imam Ogbomoso ní èso ń súnà bá ọ̀pọ̀tẹ́ rí táwọn yìí wọn èyí ṣe dé level bóyá kí Imam Ogbomoso kó rí wàhálà àwọn tó jọ ní ìṣù gangan làwọn mẹ́tẹ̀ẹ̀ta hàn tẹ́lẹ̀ àwọn tó bá wò pé kí wà l'Ógbómọ̀ṣọ́ parí àbáwọn kan wà ń dìbò ní wàhálà yìí sí ní parí àbáwọn kan bẹ lọ́hùn kó má parí mọ́ jẹ́ kí n tọ́ kò lè parí tó bá tí wàhálà ti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọ̀hún tó bá parí àfi kó jẹ́ páwọn nǹkan tí mo fẹ́ ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ sọ yìí òun ló ṣẹlẹ̀ àwọn nǹkan tí mo sì fẹ́ sọ yìí kò lè ṣẹlẹ̀ torí àwọn míì ń bẹ́nu ẹ̀ táwàgò ò ní bẹ́ lọ́hùn kó ṣẹlẹ̀ la ilaha illallah ẹ mọ́ bá wa share program torí tọ́nà like love and share àníjà tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ṣe kò lè parí àwọn bó bá ní ṣe ti rí o wọ́n ní ò lè parí o àwọn tán fẹ́ kí wàá lò mọ́ ṣẹlẹ̀ kí ta ló nífẹ̀ẹ́ wàhálà kí wàá lò mọ́ ṣẹlẹ̀
ṣùgbọ́n reality lèmi fẹ́ bá yín sọ lálẹ́ yìí kẹ́ mọ́ bá dára yín láàmú tẹ́ bá fẹ́ mọ ṣàdúrà lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ibi tẹ́ mọ bẹ lọ́hùn sí yín kọ́ yín lálẹ́ yìí mọ́ waste àdúrà rẹ síbi tó ní ìdí àdúrà sí yín sáré sọ ẹyọ kan kí n tó sọ èyí tó kù àdúrà tó kàn mọ́ sí ni pé Ọlọ́run bá o bá wa dúró tì mọ́mù Ògbómọ̀ṣọ́ mọ́ jẹ́ kápá ọ̀tá ò ká olórí àdúrà àkọ́kọ́ nu náà Ọlọ́run bá wa dúró tì mọ́mù Ògbómọ̀ṣọ́ èmi náà tó ń ṣe báyìí o mọ́ bá ń sàmì Ọlọ́run jọ̀ọ́ bá wa dúró tì mọ́mù Ògbómọ̀ṣọ́ mọ́ jẹ́ kápá ọ̀tá ò ká ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ tó di é olórí àdúrà òun kọ́kọ́ nìyẹn ná bọ́tà Ọlọ́run jẹ́ kí mọ́mù Ògbómọ̀ṣọ́ àti Kábíyèsí jẹ́ kí wọ́n lè yanjú ọ̀rọ̀ wọn àtàwọn ìdílé ayé látàn bá wọn fa nǹkan àtàwọn league of afa ìmọ̀ọ̀mù mo fọ́ náà bá búra fún ọ àdúrà kan ni tó ṣe wípé kò lè gbà àyàfi táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ ló tó lè gbà ní tí mo ń sọ yìí kì í ṣe pé mo kàn ń sọ̀rọ̀ lásán ẹlẹ́ni kan pa sẹ́yìn wá mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ni torí pé wò mọ tèmi mọ̀ ni èmi mọ kí lọ́lọ́run wí kí l'Ànábì sì wí mo sì tún ti lọ́jọ́ lórí kékeré náà torí wípé adìẹ tèmi náà ti délé ayé ti pẹ́ orí rẹ̀ ní òkàn tóbi àwọn ìjà kan wà kéé yanjú so ẹ jẹ́ ká prioritize nǹkan tó ṣe wípé òun ló ní resort kìí ṣe nǹkan tí ò ní resort ẹ jẹ́ fún lápẹẹrẹ kan ẹ jẹ́ kọ́kọ́ mú kan wá wọ́n pa àwọn kan ní league of afa and kìíní kan imams àbí kí náà ń pè wọ́n l'Ógbómọ̀ṣọ́ tí imam Ògbómọ̀ṣọ́ gangan lọ́wọ́lọ́wọ́ yìí báwọn yẹn fẹ́ o wọ́n kọ́ o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí imam Ògbómọ̀ṣọ́ jẹ́ olórí gbogbo wọn wọ́n sọ wípé àwọn èèyàn fẹ́ flag program àtàntó bẹ́ẹ̀ ẹ sáà ń bá wa share rẹ̀ like love and share sorry àwọn pa àwọn kan ní league of afa and kìíní kan imams tí imam Ògbómọ̀ṣọ́ jẹ́ olórí gbogbo wọn ẹnìkan ní orí yín ló dàrú sá ìjà ìlú bàbá yín ni kò ní parí gbogbo jìbìtì tẹ́ fẹ́ máa fi Ògbómọ̀ṣọ́ lù ní Saudi ní problem yín ọjọ́ orí wèrè wo lẹ ní ìwọ náà wọ nǹkan gbogbo tó ń bá mi sọ̀rọ̀ ní sí òun fi sàásì ó tún wá ní lọ́jọ́ lórí ṣe bó rí pé mo dàgbà náà ló fi ń pọ́n mi lé ọmọ wa náà ní wà ní bínú sí ọ wọ́n já fún ọ ní suspense díẹ̀ kọ́ mọ́ra yìí comment láàrin 15 minutes ṣùgbọ́n ọmọ ráyé wò ọ wá ráyè àtàwọn sọ pé ọ̀tá mi ò ní kú o ṣùgbọ́n yóò mọ gbélé wòran dáadáa tí n bá ń ṣe oníjàlúwa ni ò ní parí tí irú tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tó bá ń ṣẹlẹ̀ nílùú wa náà kò lè parí ìtàn fà l'Ógbómọ̀ṣọ́ yìí ò lè parí kó o ṣàdúà kò lè gbà àyàfi àwọn tí mo fẹ́ mọ̀ sọ yìí tó bá ṣẹlẹ̀ ló kù eléyìí sọ̀rọ̀ sẹ́yìn ṣe pè ní abẹ́ ń ṣe nǹkan kan ni so that a lè darí àdúrà wa síbi tó yẹ ká darí rẹ̀ sí nísìnyí báyìí tí bá sára ní ìgbẹ́ ọlọ́ọ̀bá o jọ̀ọ́ jẹ́ kí sánmọ̀ wálẹ̀ ẹ̀lẹ́ kílẹ̀ lé ò sì mọ́ lọ sókè so kó wàá gó sọ wípé kí mọ́ dára mi láàmú àdúrà tí mò ń ṣe yìí o kò lè gbà àbí kí ní ọlọ́ọ̀bá jọ̀ọ́ in tó wù mí báyìí ni kí n lọ jọba ní Saudi so mọ̀ wípé ìwọ náà sọ wípé irú àdúrà wo ni mò ń ṣe yìí kó wá ní sẹ́yìn mọ́ tọ́lọ́hun ọba lè ṣe ni tí n bá sọ bá ń fún yín síwájú òní sọ wípé ó dà kún yàwó mẹ́ta yìí ò mọ nǹkan tí ń ṣe so ti yé wa ní tó sọnù mọ̀ wò wọ́n pa àwọn kan ní league of afa and kìíní kan l'Ógbómọ̀ṣọ́ àwọn yìí ìmáàmù gangan lólórí wọn wọ́n fẹ́ mọ́ kọ́ ìmáàmù lólórí wọn ṣùgbọ́n àwọn yẹn àwọn jẹ́ àríjẹ wọ́n àlékún láríjẹ́ ìjì mọ̀dàrú náà ṣùgbọ́n àwọn jẹ́ ẹni tó ṣe wípé àwọn nǹkan tí ìmáàmù ń ṣe kò tẹ́ àwọn lọ́rùn ó yé ń play fídíò kan fún yín nínú àwọn àáfàá yẹn mo fẹ́ play ọ̀rọ̀ rẹ̀ kan fún yín ni o sẹ́rí ẹ̀ táwa bá ń sọ̀rọ̀ ẹ lè wo wípé kí lẹ́ni yìí ń sọ yìí àbí ṣé wọ́n fẹ́ kí wàá lóò parí ni mo ti gbọ́ngbọ́n èmi ò mọ ibi tí àwọn ìjà kan wà kéé yanjú mo ń bọ̀ ẹ jẹ́ ń play fídíò kan fún yín ló fi jẹ́ pé èmi kàn sáré wá sọ̀rọ̀
ń kọ́kọ́ wòye màá wòye tí bá ti wá wòye tán ń wá sọ fún wọn wípé ǹjẹ́ tí mo wò lóye yìí ṣé wọ́n náà rí bẹ́ẹ̀ o àbó ò rí bẹ́ẹ̀ wá gbọ́ mọ́ gbọ́ fídíò yìí o mọ́ gbọ́ fídíò yìí ṣé eléyìí ni àbí eléyìí kọ́ ọ̀yà hàn mọ́ gbọ́ pélé eléyìí lásán ti tó mọ́ gbọ́. ó yá ó dọ̀ máa ẹni yìí ní wàláì mo fọlọ́run búra ẹyẹ kan farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí tí kò bá rí bẹ́ẹ̀ ẹ challenge mi màá sọ pé kẹ́ ẹ pè wọlé ẹja channel energy wa síbi tó lé ní resort kìí ṣe bí yẹn bó níjà ó ṣe parí èyí sólè láti fi takò àwọn tán lọ ṣàtúnṣe o ọlọ́ọ̀bá wa san wọ́n lẹ́san olóore lórí àníyàn tán bá ní ẹgẹ́ tí ní sìn kéèyàn tó dìde kó tó lè po kó tó lásìkò rẹ̀ dáadáa ló lọ ṣe ṣùgbọ́n ìhùn náà gan fúnra lára rẹ̀ gan àlàyé sì ń bọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbọ́n tí mo play yẹ ẹtún rẹ̀ gbọ́. àáfà tí ń sọ̀rọ̀ nínú fídíò yìí tí ń tún èmi fẹ́ búyàn ṣùgbọ́n nígbà tí mo wà fà mọ́ rí pé ìyí tí ń dùn àáfà yẹn lọ́run lọ́mọ́ o torí ọ̀nà tá àáfà yẹn gbà sọ̀rọ̀ nínú fídíò yìí tán bá ifọ̀ kàn kékeré báyìí ó lè wó lulẹ̀ tí ó ṣubú bá torí ìgbónára ní fi ń sọ̀rọ̀ ó ní kèé ṣe ìmáàmù gangan ló wu àáfà àtọ́lẹ́ àjẹ ọba òun ló wù ú jẹ wọn èsì ìjọba níran wọn so rọrọ tó sọ ọ̀rọ̀ kan ní tó fẹ́ fi ṣàkóbá fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ sẹ́rẹ̀yìn league of imam gbogbo yín pátá látòkè délẹ̀ àtẹ̀yìn apá kan Ayilara family gbogbo yín látòkè délẹ̀ Ọlọ́run mo fi búra tí wọ́n bá yín kọ́wọ́ bọ̀rọ̀ yín tí wọ́n bá yín analyse ẹ̀ wá oorun báyìí ẹ̀ sì ní rí sùn gbé mi ò ráyè yín yes ẹ tí mo mọ̀ pọ́rọ̀ rẹ̀ ò ní kinní kankan nù ìpele èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ ò nìkan lọ́ba torí ẹ̀yìn kan náà lẹ̀ ń kó gbósọ̀bọ̀ ń gan lórí òǹkálukú náà ní tiẹ̀ lọ́wọ́ o wọ́n sẹ́ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe wá tí n bá ń bá yẹn aláìsàn ọ̀rọ̀ yín mo ṣe mọ́ àwọn ọ̀rọ̀ àwọn apá kan yí lára àwọn ọmọ wọn báyìí wọ́n gbé ọlọ́ọ̀ba jọ o wọ́n máa ń tọrọ ọmọ kó tọrọ ọmọ gidi o ètí ò ní kinní yes èmi kàn fẹ́ sọ̀rọ̀ torí pé àwọn Ayilara náà ní fámìlì ìmáàmù náà ni wọ́n sọ́tọ̀ àmọ́ sọ̀rọ̀ sí fámìlì àwọn tó jẹ́ ìmáàmù táwa nífẹ̀ẹ́ sí ni kò tún bójú mu ó ní yìí tí mo mọ̀ wò mọ́ yín lára ń gbà mí so ẹ mọ́ gbọ́ o ẹ gbọ́ ọ̀rọ̀ tí nínú àwọn kíní kan àfa ni o ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí ó ní ọba ló wu Yunusa jẹ gangan àbáfà tọ́lá lókè ni. Jẹ́gbọ́ ó ní kìí ṣe ìmáàmù ló wu àfa àtọ̀lẹ́à ìyẹn ìmáàmù àgbà lásìkò tá a wà yìí tó ṣe wípé ikú nìkan ni máa gbàsọ lọ́rùn ewúrẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Allah ó ní ìmáàmù ló wù wọ́n jẹ ó lọ́ba ló wù wọ́n jẹ kìí ṣe ìmáàmù ṣe lọ́rọ̀ tẹ́ni yìí sọ yìí lẹ́fìn kó àwọn eléyìí àkóbá lásán àti àwọn eléyìí gangan fẹ́ kí wà lóòmọ ṣẹlẹ̀ tán pọ́ìsìn ẹ̀mí ọba òkè tí wọ́n bá jọba tó gbọ́ tí ẹni tó já àáfà tó pe rẹ̀ láàfà tó láwọn lè wọ́n pera wọn láàfà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ kéw ro lèmi sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ kéw mọ̀ díyọ̀ ọmọ mi gọ́ kọ́ mi kéw nu wọn ṣé wàá mọ parọ́ ní ìparọ́ fa sí ẹ̀ mo serious o tí ọba tó rí wípé àáfà lẹ́ni yìí ó wá ń sọ̀rọ̀ àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tán jọ mọ́ra wọn bọ́ bó sì lérò nù pé alábàjọ tí mọ́mú fi ń bá mi fa wàhálà òun mọ̀ ń rí bá ń pè ń bá wọn fa wàhálà àsọ́ba gangan ló wù ú jẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n máa ń fi instigate àwọn èèyàn láti fi dá wàhálà lẹ́nu láti fi poison mind àwọn èèyàn nínú àwọn apá kan ọ̀tá ìmáàmù mò ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ yìí o jẹ́ tó play ẹnìkan fún ọ wọ́n ń pè yùn ní gbọ́lé. Oya ẹ ó dán eléyìí tẹ̀kún sọ pé èèyàn mẹ́ta ni
tẹ́gbọ̀n pé ìjà yín ò lè parí ẹ mọ̀ dára yín láàmú àdúà lásán lẹ́ẹ̀mọ̀ ṣe àdúà tẹ́ẹ̀sì mọ̀ ṣe àní ń kọ́ wa mo ti kọ́ wa ń bẹ̀ láìpẹ́ yìí wọ́n ṣàdúà ìjà ó parí kinní kan parí kinní kan kankan àyàfi táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn nǹkan kan tó sì fẹ́ ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ ìfún ó wà nù rẹ̀ tó ṣe pé tó bá ṣẹlẹ̀ inú tiwa gan ò ní dùn sí kó ṣẹlẹ̀ èyí tí ó sì ṣẹlẹ̀ tínú tiwa gan tún lè fẹ́ dùn sí gan kò lè ṣẹlẹ̀ bàbá eléyìí òun lálá fẹ́ fún 5 million naira ń jò ní tó bá mú ẹ̀rí ọ̀rọ̀ tó sọ wá ṣùgbọ́n àpadà rẹ̀ rí yẹn náà dì sí ó ní wáyì tó ṣe wípé ìmáàmù fídíò yìí èmi kọ́ mo gé o àwọn kan náà ló gé tán so gbogbo ẹ̀ papọ̀ báwọn ẹgẹ́ tí ń sìn báyìí lèmi fi jáàmù ẹ̀ ó ní wáyì tó ṣe wípé ìmáàmù kò bá wọn rí Ògbómọ̀ṣọ́ lò tó ṣe wípé àwọn táwọn ti ń lò ó kó tó di pé ìmáàmù dé làwọn wà lẹ́gbẹ̀ẹ́ kan tí ìmáàmù náà wà ní ẹ̀gbẹ́ kan ó láǹsà ánsà rẹ̀ ni wípé sẹ́rẹ́yìn tẹ́ tí ìlò kí ìmáàmù tó dé òun ìwà ẹ̀yìn àti ìmáàmù ò jọ papọ̀ ìtẹ́yìn ń pèpè sí nǹkan tí ìmáàmù ò pèpè sílẹ̀ yìí ń pèpè sí bẹ́yìn ṣe fẹ́ kí ìmáàmù ò rí kọ́ ní ìmáàmù rí èyí tó lọ jọ ọba aláàfin èyí tó lọ jẹ ìmáàmù ààfin sórí pé ìjọjà torí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò rí òun lòun rí un ẹ mọ̀ gbọ́ mo sọ kíní kan fún yín o nínú ẹ̀ríkì mo sọ pé àyàfi ń tán lè fi jọ parí ìjà òun ni kí ìmáàmù nínú rẹ̀ mò ń sọ yìí tí sọ tán kí ìmáàmù ò máa ṣe báwọn eléyìí ṣe ń ṣe ìyẹn àwọn àáfàá tán àmọ́ kí ó kankan yìí ìyẹn àwọn àáfàá oníjàlábì yìí ìyẹn àwọn àáfàá tó ṣe wípé wọn èpìṣẹ Ọlọ́run wí àtànábì wí tiwọn ìyẹn àwọn àáfàá tí wọ́n mọ̀ sọ wípé ìkan náà lẹ̀sìn ìyẹn àwọn àáfàá tí wọ́n mọ̀ sọ wípé kò sábúrú nù nǹkan báyìí kò sí nǹkan kan nù nǹkan báyìí ṣé ẹ̀rẹ̀ mọ̀ pé tẹ̀yìn bá gbọ́ lóòótọ́ ẹ wò pé lódodo tí ìbá ṣe pé mọ̀ọ́mù gan bá burú ká pé mọ̀ọ́mù gan ni èsèyàn dáadáa ó ti jẹ́ pé àwọn èèyàn kó ti máa ṣe nǹkan lọ kó tó wá di pé òun dé ó wá lóun jẹ́ tọ́lé ayúnúsù kó tó di pé òun dé wọ́n ti ń ṣe nǹkan lọ ó wá dé tó gbogbo ẹ̀ wá dàrú ajẹ́pọ̀ òun ló dàrú rárá sórí tó lórí èèyàn bá dàrin àwọn olórí ibú wà láì mú fọlọ́run búra ìjókòó ọmọ tú náà ni ó ṣe rínú bó lórí ibi ẹ̀dáṣẹ́ tó bá dàrin àwọn olórí ibú ìjókòó mọ́ tú ni wọ́n wàá po lórí ire tì torí pé kí ni o kò fẹ́ bó lórí ire kò fẹ́ bá wọn lórí ibú tó àwọn náà sì rèé wọn fẹ́ bó lórí ire ṣe bàbá tó sọ̀rọ̀ yẹn èsì tó fàánù kìí ṣe pé mọ̀mú ọ̀dà kọ́ ìǹtẹ́ ẹjọ́ gbé lọ́wọ́ òun ní o pápọ̀ só ti yé ẹ̀yin ò kọ́ láti tẹ̀sìn yín torí ẹnu ìmáàmù lòun ò tẹ̀sìn òun torí ẹnu ẹ wá lẹ́jọ́ ṣe papọ̀ òkè bó o lomi gbóná àtomi tútù ṣe mọ́ ṣe papọ̀ tẹ́ ẹ bá jọ ó mọ̀ pé tómi gbóná àti tútù bá wọnú ara wọn ọ rí i pé yóò padà di tútù kan ìní bó ṣe rí inú tẹ́yà àti mọ́mù bá jọ ń ṣe ẹ̀yin sì rí ẹ pọ̀ lórí aburú ọ̀hún nínú kẹ́ ẹ kó bá mọ́mù kọ́ dára yín tàbí kí mọ́mù ó fa ẹ̀yin kẹ́ ẹ dára mọ́mù ẹ̀yin ò sì fẹ́ dára mọ́mù ìmọ̀mù náà ò fẹ́ dára yín ẹ jọ mọ́ ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ náà ní àbí ọ̀rọ̀ tí mò ń sọ ìyá àwọn èèyàn ni am I communicating ìmọ̀ bóyá mò ń kọ́ ẹ jọ̀wọ́ ẹ dábẹ́ sí online class fáwọn ọmọ yín àbí fara yín gangan àbí fún yàwó àbí ẹbí ọ̀rẹ́ àbójúlùmọ̀ ẹ mẹ́sẹ̀jì mi lórí nọ́mbà tí mo fẹ́ sọ yìí o lórí WhatsApp ẹ wá jẹ́ kí n mọ̀ pé online class lẹ mẹ́sẹ̀jì mi fún àǹkọ́kọ́ àánì gbogbo nǹkan làǹkọ́ tó jẹ́ sìn àyàfi tí ì bá sẹ́sìn irú àwọn náà dandan àwọn afá tí mo sọ àwọn táwọn ṣe àwọn ìkọ́ àwọn èèyàn ti wà o 09031324112 09031324112 nọ́mbà mi tẹ̀lé mẹ́sẹ̀jì mi sí lórí WhatsApp 09031324112. So nísìnyí
nínú intíjà lè fi parí òun wá ní kó jẹ́ pé ìmáàmù ó mọ̀ ṣe báwọn eléyìí ṣe ń ṣe ìmáàmù ò sì lè ṣe bọ́n ṣe ń ṣe àwọn eléyìí náà ò lè ṣe tí ìmáàmù ń ṣe ókèé bóun náà ṣe wájọ mánéjì ara wọn ọ̀nà ẹlọ́mọ kínní kan àwọn tẹ́ ẹ rí ní sí báyìí wọ́n ti ń bẹ lórí ìṣesí tán ń ṣe yẹn ti pẹ́ ìgbà tí àwọn Ayilara family yẹn tán takò mọ́mù àwọn ṣe ẹ̀ lọ́rọ̀ wọn ò yé mi jù àwọn ló ṣe mí láàánú fún ju ilé parọ́ fún yín torí pé ní ìsìn ìtì ìdọ́dọ̀ tí wọn ná ẹja yanjú ọ̀rọ̀ àwọn àfáà yìí ká mú ọ̀rọ̀ tí wọn ná ká kọ́kọ́ sọ díẹ̀ so kò sí bẹ́ẹ̀ sí ló fẹ́ ṣe papọ̀ náà ókè pẹ̀lú táwọn eléyìí sọ àtúmọ̀ mú sọ bóun ni yóò ṣe wá parí ìjà ò lè parí ẹ tún mọ gbọ́ ẹ mọ gbọ́. tí ìwé máa ṣe wá àṣẹ ogun ni nítorí nígbà ogun. ẹ mọ gbọ́. tó jẹ́ pé wàá tá a wá ń lò ó bọ̀ ilé àlàfo àjọ dúró lẹ́gbẹ̀ẹ́ kan òun náà tó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan wá sí. ẹ̀yin tẹ́ ẹjọ́ ń lò bọ̀ bẹ́ẹ̀ ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ kan náà nù tí mo mú dùn lẹ́gbẹ̀ẹ́ kan ìgbà tó ṣe wípé òkùnkùn àti ìmọ́lẹ̀ ni bó lè ṣe àjọ mọ́ ṣe papọ̀. tí ìwé máa ṣe wá àṣẹ ogun ni nítorí nígbà ogun ẹgbẹ́ kéèyàn máa kọrin lórí kútúbà sọ́gbà ọ̀dí ìyá kútúbà jẹun wọ́n ṣe ní ṣùgbẹ́ ọmọ gẹ́gì tó tẹ̀lé ìjà ní wọ́n yé táwọn lè gbà lùlù wọn àwọn ẹ̀rọ máa fi ọ́ ayẹ̀rọ máa wá sí iṣẹ́ ẹja ọdọ̀ bá ẹjẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ìtẹ́lẹ̀ yìí náà sọ last ó ní àwọn wáàsí ogun òun ni mọ́mù mọ́ ṣe látijọ́ tí mọ́mù ti jẹ̀ mọ́mù láàrin èmi àti yín àtọ̀lọ́ ẹni tí ń sọ̀rọ̀ ìgàn ìmọ̀ gbádùn wáàsí mọ́mù kò kàn lè fi ti ń ṣe é lẹ̀ ní toró wò pé bí ó pa òun ẹ lọ sórí ó rà pé chief Imam of Ogbomoso land àbí Imam Ogbomoso land ìrántí tán fi ṣe péjì mọ́mù mọ́ ẹ lọ wo bẹ̀ tẹ́ ẹ̀ bá ní bá àwọn wáàsí tó já lálùbáríkà ń bẹ̀ ṣùgbọ́n ìgbà tí mọ́mù sọ pé àwọn nǹkan táwọn eléyìí tán ń ṣe tán jẹ́ pé òun náà mójútó ìmáàmù ń takò lórí mímbàr ṣe wá rò wípé eléyìí ò ní sọ pé wáàsí ogun náà ń ṣe ijó ní mọ́mù sọ wípé kán lọ mọ́ pa àwọn èèyàn bì kan rí ó wá ní mọ́mù ń kọrin lórí márì pé mọ́ṣe mí ṣùgbé rọ̀bì ọlọ́run mọ́ṣe mí ṣùgbé rọ̀bì ọlọ́run àbí mọ́ fún mi lọ́mọ bíi ṣùgbé ní ìrántí orin máa ẹnìkan sì sẹ́ndì orin sí mi ò mọ bí tí mo ti lè sáré rí ni o ẹ máa wà bá alábòsí ẹni tá ń pè ń ṣùgbé ń èèyàn tá ń pè ń ṣùgbé tó sọ pé mọ́mù fi ń kọrin ṣèbó náà wà láàrin níbi ìjókòó tẹ̀ ń ṣe níjọ́ tán wá bá yín ní ṣùgbé gangan àwọn tóun ti sọ nípa àmọ́mù ǹjẹ́ wọ́n pe ṣùgbé wípé n ti sọ pa àmọ́mù ọ̀dà bí ìmáàmù sì ṣàdúrà ni sọ wà láàlẹ́ ṣàdúrà lórí mímbàrì níbí ìmáàmù ṣàdúrà wípé ọlọ́mọ fún àwọn ọlọ́mọ bíi ṣùgbé ìwọ gan bó ṣe wà só tọrọ kọ́lọ́n fún ọlọ́run bíi ìmáàmù toró ò rí wọn lọ́mọ gidi náà tọ́ba sí ìbírú mọ́mù lọ́mọ ó bímọ kápẹ́rú ọmọ bíi tiẹ̀ náà ló fẹ́ bí ọlọ́mọ jàfa fẹ́ jóná sóyé so àwọn eléyìí tẹ́ ẹ rí yìí ọ̀rọ̀ wọn pọ̀ o ọ̀rọ̀ wọn pọ̀ gan so àwọn èèyàn ń fókọ̀sì lórí bóyá ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ ilé Ayilara òun ni kínní wàhálà yẹn ò ní parí inú àwọn eléyìí kan dùn wọ́n rí bí ọ̀rọ̀ ilé Ayilara wọ́n rí wọlé sí láti máa fi ámà Imam ẹ rí i pé same thing yẹn náà lọ́ba náà ń lò ní Kábíyèsí ń lò wípé kí mọ̀mọ́ lọ yanjú náà o pẹ̀lú àwọn fámìlì rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni yìí sọ wípé as an ustaz and learned person ló yẹ kó jẹ́ bóyá typographical error ni you are not supposed to come out to your conclusion that the issues cannot be settled. Let us always be an instrument of peacemaker. Ẹ má bínú ó yá èmi ni mo ṣe mistake. Tẹ́yìn bá rò wípé tí mo sọ ò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣe live video èmi náà lè kẹ́kọ̀ọ́ lára yín ló bá ń kọ́ yín lọ́wọ́.
now peacemaker la wà èmi gangan peace táwọn èèyàn tó fẹ́ make so peacemaker òun là wà so ti yé àwa ń sọ reality ni reality òun là ń sọ ká táwọn èèyàn jí kán lè bá mọ̀ kí ló yẹ kán ṣe so ìwọ mo lọ ni wípé àwọn eléyìí ní ìsìn even tó bá jẹ́ wípé ilé Ayilara àwọn apá kan wọn bá ní issue kankan pẹ̀lú Imam Ogbomoso presently tí Imam Ogbomoso wá ń ṣe nǹkan tí wọ́n ń ṣeun inú àwọn eléyìí ò kanlẹ̀ ní dùn so yé yín bá àwọn eléyìí tẹ́ ń wò yìí bí Imam Ogbomoso ẹ tún gbọ́ tán bá jẹ́ wípé Ayilara family òwúlẹ̀ ní problem kankan pẹ̀lú Imam Ogbomoso Imam Ogbomoso wá rí bí wọ́n ṣe ríun inú àwọn eléyìí òwúlẹ̀ ní dùn torí pé nǹkan náà kọ́ ni ìmáàmù àtàwọn eléyìí jọ ń sọ mo rò wóyé nǹkan náà kọ́ ni ìmáàmù àtàwọn eléyìí jọ ń sọ so ìjà àwọn eléyìí àti ìmáàmù ò lè parí sẹ́rí nísìnyí báyìí kó máa sọ nísìnyí wípé ẹni tí èé ṣe pé Ọlọ́run sọ ní Qur'an pé walan tarudọ ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum ìgbé Ọlọ́run ní àwọn yahudi àti nasara tẹ́ rí wọn lè yọ́nú sí yín o àyàfi tẹ́ bá tó tẹ̀ lójú pọ̀nà wọn kẹ́nìkan wá ní rárá o kí ni ìgbà kan lọ́lọ́run mọ̀ sọ ìsìn yìí ó ti ní bá a ṣe mọ́ ṣe ìjà wa ò lè parí wọn lè yọ́nú sí wa bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn mọ̀ dára yín láàmú ìjà yín ò lè parí lábala àwọn àáfàá yìí àti Imam Ogbomoso tó dẹ́yìn tẹ́yìn sọ́kọ́ fẹ́ parí ìjà ni o iṣẹ́ ńlá lẹ́yìn ń ṣe ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́yìn ò mọ̀ rí ibi tèmi ń sọ̀rọ̀ lọ yìí sẹ́rí àwọn League of Imam kìnnìkan nǹkan ìyìn tó lè jẹ́jà àwọn àti Imamu ó parí ni pé kí Imamu ò dáǹsì sí túnú wọn tí Imamu bá dáǹsì sí túnú àwọn àfáàn ni àwọn gan ni wọ́n mọ̀ bá Imamu bá ìdílé Ayilara já wípé rárá o ọmọ Ayilara ni mọ bàbá rẹ̀ ní Yusufu tẹ́bà rẹ̀ wá jẹ́ torí wípé kí ni o wọ́n rí wípé ń táwọn ń fẹ́ ní Imamu ń ṣe ó sì ti pè wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí sì yá àwọn èèyàn báyìí wọ́n lọ ìrọ̀rọ̀ mi yá àwọn èèyàn ṣùgbọ́n ó yé mi ṣe ara àwọn League of Imam and Alfa àbí kí náà sọ pé ń pera àwọn l'Ógbómọ̀ṣọ́ tó bá jẹ́ wípé Imamu bá dáǹsì sí túnú wọn ìyìn tó fẹ́ kí Imamu ò máa ṣe Imamu ń ṣe bó ṣe fẹ́ kí Imamu ò rí Imamu rí bẹ́ẹ̀ àwọn gan ni wọ́n mọ̀ gbìjà Imamu wípé ọmọ ilé Ayilara ni tó dé mọ̀ pé táwọn yẹn bá ń bá Imamu fa wàhálà àwọn Ayilara bá Imamu fa wàhálà láti yọ Imamu kúrò tó dé jẹ́ pé ìyàn àwọn ni Imamu nǹkan kan làwọn jọ ń ṣe kò ní pé àwọn ibi táwọn ti ń rí jẹnu ibi tí sọ̀rọ̀ mi ti yé báyìí wọ́n náà ibi táwọn ti ń rí jẹ nìyẹn Imamu yìí náà sọ́pọ́tì ká mọ̀ ṣe oríṣiríṣi à ń tẹ̀yẹ pẹ́ à ń ṣe jálàbí à ń sọ oríṣiríṣi tí ò bójú mu ẹgẹ́ tí ní ìsìn báyìí tán bá rí wípé Imamu gangan bá rí báwọn ṣe rí àwọn gan ni wọ́n mọ̀ bá Imamu bá ìdílé Ayilara fa nǹkan èyí tán pè ń ṣùbẹ́ṣùbẹ́ òun ẹnájì tó ń lò lórí Imamu yẹn orí àwọn fámílì Ayilara ni ò bá mọ̀ lò sí ẹ sọ pé alábòsí ni yín ẹ sì ní ìsọmọdílé yín ṣe ìrígbà tó ṣe táfíù ní kíní kankankan láyéláyé àlè gbà ọmọdílé yín ní torí pé kí ni o Imamu ń dáǹsì tí kí ni o túnú wọn ó wá ẹ̀yin náà wá sọ fún mi bó o níjà yín ó ṣe wá parí Imamu ni ò rẹ́dì láti mọ̀ ṣe bí àwọn ọmọ bí àwọn àfáì tó rán rí wípé ń tán ṣe o kò lọ pẹ̀lú Ọlọ́run wí àtànábì wí mo rò póyé
àwọn eléyìí náà sì rẹ́dì láti fi mọ́ọ̀mù lọ́rùn lẹ̀ tó rán di wípé ó ń dínà báwọn ṣe ń ṣe báyìí tẹ́lẹ̀ ó sì ń dínà báwọn ṣe ń rí nǹkan mú lọ ẹnu sẹ́ni gbogbo àwọn kò sẹ́ni tó lò sórí fún kò sẹ́ni tó lò sí kinní kan irọ́ gbogbo ẹ̀ ìkan sọ wípé I think you are very mad ó dà as far you think olóòrò pé I'm very mad ni ó ti sọ pé I'm very mad okay o you are thinking that I'm very mad mo láyọ̀ láti sọ fún ọ wípé your thought is not correct nǹkan tó ń rò nǹkan tó èrò ọkàn rẹ o kò correct I'm not mad I'm okay I'm fine 2 + 2 is 4 3 + 3 is 6 a person that is mad cannot say this one so ti yé ba I'm not mad my name is Abdulhakeem Mudassir Coffee Oniya Ometa I'm not mad if you later conclude that I'm mad I'm still not mad and you will not be mad lágbára Ọlọ́run ò ní ya wèrè so ti gbọ́ Ọlọ́run sì ní fún wọn náà lọ́mọ bíi ṣùgbẹ́ṣùgbẹ́ lágbára Ọlọ́run ò ní ya wèrè now ìwòládé in tí ìjà ìmáàmù àtàwọn league of Alfa tó fi lè yanjú tí wọn nù ṣẹ́ni pé ìjà wọn lè yanjú bá eléyìí sọ̀rọ̀ ẹ mọ́ sọ bá àwọn kinní kan ẹ mọ́ tara yín àwọn ìjà kan wà tó ṣe wípé even tó bá ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì àwọn tó bá ní ọpọlọ wọn ò ní ṣe ríjà tó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjèèjì yìí ìjà kan ni tí ò lè parí láàrin àwọn méjèèjì o ṣùgbọ́n ẹ kàn jẹ́ kákàn bá wọn ṣe ní kó mọ̀ bá escalate jù báyìí lọ ṣùgbọ́n wọn lè jọ dọ̀rẹ́ mọ́ láíláí àwọn tó bá lọ́pọlọ rò bóyé àwọn tó bá lọ́pọlọ náà máa ń ronú báwọn kẹ́nìkan wá ní rárá ní ìsìnjẹ́ Fọlápẹ̀rẹ̀ ọ̀rẹ́ kan bá ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tán jọ ń ṣe zìnà ìwọ wá ní kò sí jàtọ̀ lóò lè parí ẹjá bọ́kọ ọkọ rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ parí ìjà nọ́mà so n pé wọ́n gangan máa wọ́n lò ní làákàyè torí ẹ kó mọ̀ pé ìjà yẹn ò lè parí àyàfi nǹkan ẹyọ kan tọkùnrin yẹn bá jẹ́ díndìnrín n pé kò ní sí wàhálà kankan tó bá jẹ́ díndìnrín wọ́n kàn lè sọ pé ẹ ṣàjà bá wọn sọ kó má bàa burú jù báyìí lọ sotiye sotiye bá nǹkan lè sọ nìyẹn ìmáàmù àtàwọn league of kinní kan Ògbómọ̀ṣọ́ o ìjà tí wọn ò lè parí ẹni tó lè bá wọn yanjú rẹ̀ ò sí wọ́n jà tanra wa àyàfi tí máàmù tán bá lè compromise láti mọ̀ ṣe mọ́ ṣe ń ṣe lókù tán dáǹsì tuntun nu wọn tí ń tẹ́ pé tán fẹ́ lọ́dọ̀ máàmù kí máàmù ò mọ̀ ṣe nígbà yẹn o wọn jọ rẹ̀ kódà ẹnìkan kò ní bá wọn parí ẹ kàn rí wípé ìjà wọn ti parí ni ẹ̀yin jàmá ìjẹ́jà wa lè parí àbí ò lè parí bí báyìí láàrin igun kan nínú àwọn tí mọ́mù sì ń bá fa nǹkan lọ́wọ́ ni o mo sì ń bọ̀ o mo ti sọgun kan ó kù gun méjì so lè parí àbí ò lè parí ẹ̀yin rí response yín lè mọ̀ bóyá mo wrong o torí I could be wrong and I could be left I could be right jare I could be right and I could be left kò lè parí fáwọn tó bá lọ́pọlọ wọ́n mọ̀ pé kò lè parí àwọn kan wà tí ìjà tó wà láàrin àwọn àtúnṣe Ọlọ́run sallallahu alaihi wasallam tí ò parí tánà bí fi jáde láyé kódà àwọn tó ń bá náà bí ìjà gẹ lẹ́yìn ikú rẹ̀ kò lè parí ẹ mọ̀ dára yín láwùn ṣùgbọ́n àwọn tó bá gbégbèsè kí peace ò wà wọ́n gbìyànjú ẹjá kí wọn wallahi wàhálà náà ṣe o so ti yé ṣùgbọ́n reality làwọn sọ ṣé ẹ mọ̀ pé táwọn èèyàn náà bá ń jà àwọn èèyàn mọ́ gbégbèsè bó náà ṣe parí ẹ̀ ni even tó bá mọ̀ pé kò lè yanjú bọ̀ wọ́n ò ní a fẹ́ sapá tiwa kán lè bá àkọọ́lẹ̀ nípa tiwa náà wípé ìgbìyànjú wo lẹ́yìn náà ṣe lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ and àwọn tó lọ ṣe mọ̀ pé ààyè ńlá náà dìmú nílẹ̀ Yorùbá wọ́n ń pè wọ́n ní rábítà
wọn ò ní fẹ́ kí wàá lóò mọ ṣẹlẹ̀ nílùú kankan ní tó ní ṣe pẹ̀lú Islam kán mọ́ dìde sí even tó bá jẹ́ ìtàwọn gan mọ̀ pé ò lè parí bá jí sọ kí nìkan fún yín nínú àwọn tó lọ pẹ̀lú àwọn rábítà wọ́n sì ń gbọ́ yín sọ pé gbogbo wọn o ìyìn sọ pé gbogbo wọn mo sì mọ nǹkan tí mò ń sọ èmi ìsọ̀rọ̀ kò mọ́ rí bẹ́ẹ̀ o so nǹkan àwọn tó lọ jíṣẹ́ rábítà kì í sáwọn gangan náà ní rábítà nínú àwọn tó jọ ń ṣe rábítà ni àwọn kan ló gbé àwọn náà dìde gbogbo ẹgbẹ́ tó bá ti lọ yanjú ọ̀rọ̀ ẹni tó ló fún ládàá ni pẹ̀lú àníyàn tó bá gbé lọ ọbẹ̀ so a gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn láì dá ó kú wọn ó pàníyàn wọn lórí tán bá lọ sí ó wà nú àwọn tán lọ síbi kíní rábítà tó ṣe pé òun gan ò gbà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ confam mo sọ fún ọ confam kẹ́nìbọ̀dì ò sì mọ́ challenge mi kí n má bàa dákọ rẹ̀ kí n sì má bàa fún lẹ́rìí wípé ẹ̀rí tí mo sọ pé ò lè ìgbà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lélẹ̀ ẹ̀rí pé ọmọ jẹ́jẹ́ lèmi mo sì máa ń ṣe ó lè manage situation ni kì í ṣe pé lè parí tó bá dé manage situation gan ó ń kálukú ra mọ́ wòra wọn pé wo ẹ ṣàjà já mi ń bẹ̀ bọ̀ pé wọ́n parí ẹ gbàgbé ó wà náà àwọn tó tẹ̀lé rábítà gan lọ tóun gan ò gba tí Ìmáàmù ń ṣe tóun gan ò gba tí Ìmáàmù. eléyìí ní wèrè ọpọlọ ló wà lórí ẹ alábòsí ojú èmi ṣé èmi gbọ́dọ̀ ní wèrè ọpọlọ lórí ìzọ kí n sì níyàwó mẹ́ta sẹ́ńtì ò lọ́pọlọ àmọ́ níyàwó mẹ́ta àmọ́ níyàwó mẹ́ta ẹnìkan sọ wípé you are talking sense is akéwùgbà gold akéwùgbà bọ́ọ̀lù wà rárá ìyìn dápẹ́ nìkankan ọ̀rọ̀ tí mo sọ yìí sí mí ní ẹnìkankan ṣùgbọ́n reality lèmi ń sọ yes pé bàbá akéwùgbà gold lọ ọbẹ̀ àníyàn wọn lọ́lọ́ fi dá wọn lẹ́jọ́ àti gbogbo àwọn tó bá lọ ọbẹ̀ tó bá láníyàn wípé àtúnṣe la fẹ́ o a fẹ́ kí nǹkan yanjú Ọlọ́run fún wọn lẹ́san lórí ẹ̀ a lè kọwọ́ bọ àníyàn nìkankan àti gbogbo àwọn tí wọ́n lọ pátá láìyọ ẹnìkankan lẹ̀ a lè kọ́ mọ̀ pé wàhálà máa lámọ̀ ni ládá tí ń bẹ́ ń bi téèyàn bá ń wá bò ó ní nǹkan ó ṣe yanjú ẹ mọ́ ṣe mistake kì í ṣe ládá kékeré o mo fọlọ́ bá búra fún yín kìí ṣe ládá kékeré òun ní bẹ́ẹ̀ ń bi kéèyàn ò gbìyànjú pé kí àlámọ̀rí ó yanjú so àwọn bàbá Akéwà Gòdì àti gbogbo àwọn tí wọ́n lọ ọbẹ̀ náà lẹ́tọ̀ọ́ sílùú ládá bẹ́ẹ̀ kọ́lọ̀ ń bá wa ṣe fún wọn pẹ̀lú àníyàn tẹ́nì kọ̀ọ̀kan bá gbé lọ́bẹ̀ ṣùgbọ́n tí mo mọ̀ tó dá èmi lójú ni wípé ó wà náà àwọn tó tẹ̀ láwọn rábítà lọ tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tí Imam sọ lórí mímbàrì gan kò tẹ́ òun gangan lọ́rùn toró ń bọ̀ òun náà wí sẹ́mi pé wáàsí mọ́ ya ni mo rò bóyá wáàsí mọ́ ya ni ẹni tó bá wá ya bá òní ọ̀rọ̀ pé ó ya bá mi tó dá mi lójú pé ó wà náà àwọn ẹni tó pé wàhálà mọ́mù náà pọ̀ wàhálà rẹ̀ pọ̀ ẹjá sòdodo wàhálà rẹ̀ pọ̀ ó kàn lè jẹ́ pé wọ́n gbé máìkì fún jọ̀hún láti sọ̀rọ̀ ni mo rò bóyá tó ṣe wípé àwọn èèyàn gan-an tán bá fún àwọn gan láǹfààní kan yọ mọ́mù ó yọ torí wípé àwọn ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ lórí mímbàrí gan-an kò táwọn náà lọ́rùn wọn ní choice ni mo rò pé ó ti yé èmi ò dápẹ́ nìkankan ìsìlẹ̀ nìkankan lọ́kàn ṣùgbọ́n reality lèmi ń sọ fún yín tẹ́nìkan bá wá takò mí pé kò sí tó jọ bẹ́ẹ̀ màá wá ní òkè wo kinní báyìí wo kinní báyìí wo kinní báyìí gbá gbogbo ẹ̀ papọ̀ tí mò ń sọ yìí sọ bọ́ ọlá mu sọ pé so lè sọ pé kán mọ̀ sọ lọ ẹni téèyàn bá sì fẹ́ kó sọ nǹkan lọ mọ̀ síbi kán yọ ọ́nà làdúrà téèyàn mọ̀ sí mo rò pé yé gbogbo àwọn tó lọ ọbẹ̀ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ kọ́lọ́run bá wa san wọ́n lẹ́san lóore àníyàn lójú àníyàn òun ló ṣe kí ni o àníyàn lójú wọn kálukú gbẹ̀san according to àníyàn rẹ̀ ẹjá sọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ ìjà ìmáàmù àtàwọn ìdílé apá kan nínú ìdílé Ayilara ìjó lè parí bí òun náà ò lè parí àyàfi
táwọn tí mo fẹ́ sọ yìí tó bá ṣẹlẹ̀ ló kù ó dẹ̀ rí ẹ̀ kó ṣẹlẹ̀. ẹyọ kan péré náà ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ mọ́mù gbogbo tẹ́lẹ̀ tá à ń sọ ẹyọ kan péré ni mo sì ń bọ̀ wá síbẹ̀ ẹyọ kan sì rè tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ mọ́mù inú tiwa ò ní dùn sí. ẹ wá wo nǹkan àwọn apá kan ìdílé Ayilara ọlọ́mọdé àgọ́ àwọn fámìlì mọ́mù náà sì ní àfẹ́sọ̀rọ̀ pa wọn ọlọ́mọdé àgọ́ ọlọ́mọdé àdínìrìn èèyàn kan yìí ṣe fámìlì mi èmi àti ẹ̀ wá jọ ṣe ẹ̀gzáàmù wọ́n jọ tẹ́sítì wa lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àjọ ń ríra àjọ gba fọ́ọ̀mù gbogbo wa jọ ń wà níbẹ̀ títí tán fi gbé oyè yẹn lé lọ́wọ́ ìwà sọ ní gbogbo ògbà ń pé kèé sọmọ lé wa o kẹ́ ẹ tó fún ní fọ́ọ̀mù ẹni ẹlẹ́ni ènìyàn eléníyàn tó wà lábẹ́kúta tí ẹ̀jẹ̀ jẹ́ o tí ń ṣe mọ́ọ̀mù níbi tí ń gbowó oṣù rẹ̀ tí ń ṣiṣẹ́ ìjọba rẹ̀ jẹ́ o kò kọ́ lẹ́tà pé òun fẹ́ wá ṣe mọ́ọ̀mù o ẹ̀yin náà lẹ́yìn invite rẹ̀ o wípé ó yẹ ìdílé bàbá rẹ̀ ti dé kọ́ wá jẹ́ o ẹ̀yin lẹ pé o ó sì wà ẹ sì rí wọ́n gba fọ́ọ̀mù wọ́n sanwó tẹ ẹnìkan san wọ́n jókòó pẹ̀lú yìí tó lọ jẹ ìmáàmù ààfin lónìí yìí báyìí tóun náà ń ṣe ẹ sọ fún ẹni tó gba oyè ìdílé onídìílé pé kó fi í lẹ̀ ẹ sọ fún pé kó fi oyè yẹn lẹ̀ kò sóye rẹ̀ torí kò sóye ìdílé wọn ló jẹ ó wà ń bẹ̀ nígbà tí mọ̀mù ń sepò kìíní tóun ń sepò kejì o tó gba 50 something o tí mọ̀mù sì gba 90 something o tí ì bá ṣe mistake nígbà tí mọ̀mù ń gba 90 something tóun gba 50 something ní ẹ̀sáàmù tán ṣe fún wọn o ó wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn o kò sọ pé kèé sọmọ ìdílé wa o ìgbà tẹ́ni yìí wá tó wá di wàláì mo fọ́lọ́ bàbá èmi tí n bá wá láti ìdílé òun tí n bá wá láti bí igun kejì òun láti igun kejì èmi ìní jáde o ìní sì lè sọ̀rọ̀ tó ń sọ yìí torí wípé àwọn tó bá lọ́pọ̀ ló ti mọ̀ wípé nǹkan sórí mi ni nínú kán mọ̀ pàlábòsí ni mí tàbí kó ṣe wípé mo ti ní téèyàn bá lè ń sọ irú kinní yìí mo rò kó ti yé nígbà àjọ wà wọ́n jọ ṣe screening fún wa wọ́n jọ ṣe gbogbo ẹ̀ fún wa àjọ lọ bẹ́ẹ̀ àjọ wà ń bẹ́ẹ̀ wọ́n béèrè kí ló kọ mi mo ní Tọ́lá Yunus ẹgẹ́ tí ní ìsìn báyìí mo sọ gbogbo ẹ̀ bàbá Yunusu bóyá òun tó jẹ́ Yusuf àbí kí ló kọ àbá tí wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n ní wọ́n ń kọ́ olóhùn kinní kan ọmọ Ayilara náà làwọn méjèèjì wọ́n sì rí pé kèé sọmọ Ayilara ń gbà wọn tí wọ́n sì fi gba oyè tèmi bá wà lá igun kejì Ayilara hàn èmi mo fọlọ́n búra èmi ò ní bọ́ta kí n sọ̀rọ̀ torí pé àwọn tó bá lọ́pọ̀ ló ti mọ̀ wípé nínú kó ṣe pé mo jálábòsí àbí kí n sì ti ní kinní ní téèyàn bá tí ì sí pé tẹ́ pé kò gbọ́dọ̀ mọ́ sọ àwọn ọ̀rọ̀ mo fọlọ́n bá búra fún yín kò pọ́pọ́lọ́ mu ìtumọ̀ rẹ̀ ni wípé mo gọ̀ ìtumọ̀ rẹ̀ sì ni wípé mo pa lọ́mọ tí mo fi ń wo Yusuf Adépọ̀jù ń ràn tó fi wá gboyè nílé Abdulhakeem Mudasiru tí mo sì mọ̀ pé Mudasiru ló kọ bàbá gbogbo wa o mo sì rí pé Yusuf Adépọ̀jù yìí sọmọ Malam Yusuf ẹ má bínú o mo rí pé Yusuf Adépọ̀jù yìí sọmọ ìdílé wa o mo wá fi ilẹ̀ tán fi kó gbogbo òwe ilé bàbá wa fún Malam Yusuf pé ń gbé pò náà kúlẹ̀ ẹ̀gbọ́n gbogbo wa ó wá ṣe gbogbo ẹ̀tọ́ mi wá yarí pé rárá kèé sẹ́gbọ́n mi èmi ò mọbi tó ti wà kèé sẹ́gbọ́n mi àtijọ́ pàdé bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin in complain ìgbà tí mo tó wá rí wípé ilẹ̀ tán gbé fún ó dílé ọlọ́ràá ilẹ̀ tán gbé fún wọ́n rí pọ́n lè rí máàkì MTN síbẹ̀ ilẹ̀ tán gbé fún wọ́n rí pé lè wepo ń bẹ̀ ilẹ̀ tán gbé fún wọ́n rí wípé kódà gan-an wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ńlá bẹ̀ ilẹ̀ tán gbé fún wọ́n rí wípé ó ti di nǹkan gidi fún ìgbà ni mo tó wá sẹ̀sán sọ pé ẹ̀yin ìlú ẹ gbà mí o kábíyèsí ìlóbu ẹ gbà mí o Yusuf Adépọ̀jù yìí kèé sọmọ ìdílé wa kèé sọmọ ìdílé wa ẹ gbà mí ìgbà mo tó wá rí iná ìgbà lọpọlọ mi tó ṣiṣẹ́ ókè ṣé wọ́n lọ́ọ̀kì bírèènì mi tẹ́lẹ̀ ni tí n fi mọ̀
ṣé àwọn pé tí mo bá lọ́ọ̀kì brain mi tẹ́lẹ̀ ó yẹ ká máa fa wàhálà lórí ta lẹ̀gbọ́n wa tán gbéwé ilẹ̀ fún tájọ máa fa wàhálà yẹn tán gbéwé ilẹ̀ fún tá máa fa wàhálà a lè mọ́ rí wàhálà yẹn yanjú wọn sì ní tí ìgbé fẹ́ nìkankan ìgbà tán wá gbéwé ilẹ̀ fẹ́gbọ́n wa tán èmi tó wá wọ ẹ̀gbọ́n mi ẹran o ìgbà tí wọ́n rí pé kíní yìí ó mọ̀ tí ń di bákan ó ti ń mo wá yarí nígbà wọn mo ẹ̀sẹ̀ wá yarí nígbà wọn ṣé kìí ṣètúmọ̀ rẹ̀ ni wípé alábòsí ni mí kìí ṣe pọ́pọ́lọ kankan bẹ lórí èèyàn àwọn ọmọ sòdodo ní ìsìn tẹ́wá ní ìjà mọ́ọ̀mù àtàwọn apá kan yín tí ń fọ́ ní sẹ́mi lánàá a sì discuss kínní ìfẹ́ dákọ̀ àwọn tá a jọ sọ ni láwọn tó jágbà fà ibẹ̀ dúró náà ìmáàmù jáde pẹ̀lú àwọn fámìlì kan Ayilara òkè ṣé ìmáàmù lọ rẹ́ǹtì gbogbo wọn ni àbí gbogbo wọn náà ló ṣe wípé wọn mọ nǹkan tó ń ṣe wọn mọ̀ mọ́mù rí ọ̀rọ̀ fámìlì ni ọ̀rọ̀ orogún ni àwa ti ṣèwádìí débẹ̀ sóye yín ẹ wá wo nǹkan àpáàtì kó jọ́rọ̀ orogún ìmáàmù àtàwọn eléyìí náà nǹkan tó jọ ń píríìchì kò jọ papọ̀ èyí tó lọ jẹ mọ́ọ̀mù láàfin ọba òun ló lọ pẹ̀lú àwọn kí ló kọ àwọn kan ń pè kan pàràkò yìí wọ́n ń pè kan ṣùgbẹ́ṣùgbẹ́ wọ́n sáré olùsọ́wà ló kọ àwọn tó jọ lọ pẹ̀lú ra wọn nìyẹn torí ẹ̀ lẹ́fi rí wípé àwọn líìgì mọ̀ọ́mú wọ́n sọ̀pọ́ọ̀tì àwọn apá kejìdínlé Ayilara wọn torí tọ́mọ̀ pé táwọn yẹn bá ìjẹ̀ mọ́ọ̀mù inú àwọn ó dùn ọkàn wọn náà balẹ̀ irú wà táwọn rò pé ó yẹ kí mọ́ọ̀mù tọ́lẹ́ àwọn máa wù òun làwọn ó bá lọ́wọ́ àwọn eléyìí. mo rò wọ́n ti yé àwa ọmọ kékeré làwa o kì í jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà láti gbọ́n tó ṣùgbọ́n níwọ̀n bá tẹ́ bá ní àjọ fà á ṣùgbọ́n àwọn òní bá yín fà á já wàá jọ fà á tí ó tóra wọn. èmi sọ fún yín ẹ̀yin Ayilara kìíní ó sì ẹ̀tọ́ kan báyìí tí ó mọ ẹ má bínú o ṣùgbọ́n èmi ò ẹ̀sìn ẹ̀ lè tọ́ èmi náà wọn náà dákọ̀ àwọn èèyàn mẹ́fà kan tán ń bọ̀rọ̀ dọ̀rọ̀ rú mo ní ẹ̀rì pọ̀n dákọ̀ mi bẹ́ẹ̀ tó rọ́ mọ̀ pé mi ò dọ̀rọ̀ rú mo ń tún ṣe ni àwọn tẹ́lẹ̀ sọ pé wọ́n ń dàrú náà wọ́n mọ̀ pé wọn ò dàrú wọ́n ń tún ṣe ni wọ́n kàn mọ́ fẹ́ bá wọn ló kọjá ni. àbí nígbà tí ẹ bá sọ wípé irú mùdírù ajígin ni Sheikh Dr. Sanusi Láfíàjì tó dákọ̀ àwọn èèyàn tó pọ̀ sí ẹ̀rẹ̀ tí wọ́n tẹ́wọ̀n àwọn tó kọ́ wọ́n ń dọ̀rọ̀ rú àwọn èèyàn gidi àwọn èèyàn lálùbáríkà ẹ ò dọ̀ assalamu alaikum Sheikhana. ẹ̀yin jẹ́ mọ́ ẹ̀jẹ̀ mọ́ bínú torí tọ́lọ́ gbọ́dọ̀ mọ́ gbé kọ́ àfa àwa tán pè mí ni. so ìbò mo bọ́rọ̀ dé ni wípé ṣé ẹ rí tó bá jẹ́ wípé àwọn ìmáàmù kínní kan Ògbómọ̀ṣọ́ ọ̀hún tẹ́rí tán ń bá ìmáàmù fa nǹkan wọ́n mọ̀ tán ń ṣe ní tí mọ̀mú ṣe ò tẹ́ wọn lọ́rùn sọ́pọ́ọ̀tì tẹ́wárí tán lọ fún àwọn igun kejì Ayilara náà wọ́n mọ̀ nǹkan tán ń ṣe pẹ̀lú yẹn náà torí mọ̀ pé tó bá jẹ́ páwọn yẹn báyìí bọ́ síbi ìmáàmù yóò pè wọn torí ìtò lọ jẹ́ mọ́mù láàfin irú ròrí tí ń bẹ lórí àwọn ìmáàmù à ń fa oníbẹ lórí tiẹ̀ náà wọ́n mọ̀ nǹkan tọ́jọ́ ń ṣe ọ̀rọ̀ yìí géèmù ni ó clear so ẹ mọ̀ ṣe mistake ó clear wọ́n lè manage situation yẹn ni kò lè parí
ìjà kan ni tí ò lè parí wọ́n ṣe jọ jà lọ bọ́lọ̀ nu àyàfi tí mò ń bá lè dáǹsì tún ni wọn ló kù ẹ rí i pé mo wá ní ìdílé Ayilara apá kejì torí ìdílé Ayilara apá kejì ni àwọn nìkan kọ́ la Ayilara Imam Ogbomoso táwọn àtàwọn kan náà jọ ṣe fídíò àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ sọ lọ rẹ́ǹtì wọn sábó ni ṣèbí inú ilé Ayilara kan náà gbogbo wọn jọ wà wọ́n jọ mọ́ra wọn ìjà tó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ bí kí fámílì ò tóbi ọmọ ìdílé báyìí lélẹ̀ àwọn ọmọ báyìí lélẹ̀ ọmọ báyìí lélẹ̀ ìkan wà nù wọn tá a mọ̀ tán rẹ̀ tá a fẹ́ sọ àwa ti gbọ́n pàtàn gbogbo yín táwọn ìkànnì ṣe fámílì yìí ní ti fẹ́ dákọ̀ rẹ̀ èmi burú jù bá ń lọ o yóò sọ dodo fún yín ìwọ kan bẹ́nu wọn tẹnu rẹ mú tó ń pẹ̀lẹ́ lọ́mọ Ayilara sọ mọ̀ pé nínú ìtàn rẹ tán sọ fún wa tó ráwà láìkì tán gan àwa láìkì tán gan ẹ̀gbọ́n ẹni tán bí ọ fún ilé Ayilara sọ mọ̀ pé òun ló lọ gba ìwọ nígbà tí bàbá rẹ tó jọmọ ilé Ayilara gangan sọ wípé òun ò gbà pé òun ló ń bí ọlọ́mọ ẹ̀gbọ́n bàbá rẹ ló gbà wọ lọ́wọ́ mọ̀mọ́ rẹ tí wọ́n kan fi jọmọ ilé Ayilara lónìí ìmáàmù gan yọmọ ọkọ juwọ́ lọ níwọ̀n tán ní di DNA fún ẹ mọ̀ kọ́ ọ́ bèmí lẹ́nu èmi kàn sọ̀rọ̀ tán láti pé mo lẹ́rìí o tí má fi píkṣọ̀ rẹ sí òní rọrùn sùn tá a mọ̀ tán rẹ àyìn kí ni sí ọ ìwọ tẹnu rẹ mú ìtàn rẹ tó clear tán ṣàbòsí tá a gbọ́ lẹ́nu àwọn èèyàn gidi òun ni wípé ìwọ tẹnu rẹ múnú wọn gbàgbé èmi olólùfẹ́ tàn ni mi mo nífẹ̀ẹ́ tàn gan èmi sì fẹ́ kí tàn parẹ́ ẹlẹ́mọ̀mọ̀ mi ju bẹ́ẹ̀ ṣe mọ̀ mí lọ ṣùgbọ́n àsìkò ń bọ̀ tẹ̀ ń pa ń sọ̀rọ̀ pa the dignitary diary tá a fẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ ìtẹnu rẹ̀ mú ẹ̀ǹpẹ́ tẹnu rẹ̀ mú nu wọn pọ̀ bọ́ ó ti mọra rẹ̀ kó mọ jánu jẹ pé bòun ṣe gbọ́ tó òun ìgbà tí màmá rẹ̀ lóyún rẹ̀ bàbá rẹ̀ lọ́mọ ọmọ ilé Ayilara bàbá rẹ̀ ò fẹ́ gbà á ó kọ̀ pé kì í sọmọ òun ẹ̀gbọ́n bàbá rẹ̀ òun ló wá lọ gbà pé mọ́tò dídí ọmọ wa náà ni ó náà fi gbà ó àjẹ́ wípé Yorùbá káre wọn ní létí bá ń tòrò ọmọ akínní kan bẹ́ẹ̀ ni ò tí ì dàgbà wo ìjọmọ́ ọmọ kínní kan bẹ́ẹ̀ ni ò tí ì ṣe kíni ni ò tí ì dàgbà ìwọ ni wọn náà wá ń lẹ́nu yín ló ṣe sọmọlẹ Ayilara tọ́lé àìsànmọlẹ Ayilara nígbà tó ṣe wípé ìtàn tiẹ̀ gan ní kélé ẹ̀gì tó nídìí DNA test ṣùgbọ́n kò sí ẹ̀kan wá akànnì akànyà sí bẹ́ẹ̀ kí wọn náà mọ lẹ́bù ara rẹ ni ìtàn rẹ ń bẹ lọ́wọ́ wa ọ̀wọ́ ló wá ń tako ojúlówó ọmọ ọkọ lẹ́nu rẹ wá mú jù ní gbogbo wọn níwọ̀ títàn rẹ ò sírètì níwọ̀ títàn rẹ tó lọ níwọ̀ tán bẹ̀bẹ̀ gbà ẹ mọ̀ kọ́bọ̀ lẹ́nu Ọlọ́run fi bẹ̀yìn ìwọ̀ tán bẹ̀bẹ̀ gbà pé bàbá rẹ ò gbà ẹ̀gbọ́n bàbá rẹ ló lọ gbà á ìwọ tó yẹ kó máa ṣe jẹ́jẹ́ ìwọ ló wá fẹ́ mọ pàtàn ìtàn tí ò yọ ló ń síbi ẹntẹnu rẹ mú jù ní gbogbo wọn kò síríọsì so àwọn tí máa mú tọjọ ṣe fídíò táwọn náà jọmọ ya ilé àwọn yìí ò dídìrín ni wọn àmọ́ máa mú ni ó sì ẹ̀ ti clear even ẹ mọ̀ wo tó bá jẹ́ wípé ìmáàmù ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ wípé ìmáàmù Ogbomoso tòní wọn è bá ṣe ọmọ ilé Ayilara lódodo gan ò ń bọ̀ tí ìmáàmù tí wọn è bá ṣe ọmọ ilé Ayilara lódodo tó jẹ́ wípé wọ́n kàn já lọ ọbẹ̀ ni ó ní mo fẹ́ fàyọ tọ́lá àwọn dèdè nìkan sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn èso ọmọ inú ilé wa ọmọ ẹrú ni wọ́n ọmọ kí ni wọ́n kí wọ́n náà ọmọ ẹrú ni wọ́n wá kéwú ń bẹ̀ ni kọ́wọ́ wá sẹ̀ wá kéwú ń bẹ̀ ìmáàmù ọmọ bẹ̀ ni mọ́mù ń fẹ́ fi sọ̀rọ̀ kan ni o tó bá wá kéwú bẹ̀ síbi torí wípé jọmọ gidi náà lẹ fi kà wọ́n kan bí yín ìwà àjọmọ rẹ ìwà amọ̀lẹ́tọ̀ sáti jẹ mọ́mù ìwà àjọmọ rẹ amọ̀lẹ́tọ̀ sáti jẹ mọ́mù ìwà àjọmọ rẹ lò ní tẹ̀lójú pọ̀n náà bàbá yín tí wọ́n mọ̀ jẹ̀ mọ́mù tán kéwú tán mọ gbogbo ẹ̀ tá a bá bá yín kọ́ ọ̀bọ̀ ẹ̀rín láìka ara yín kí ni ṣe yín kẹ bọ́lẹ̀ ń bẹ̀
ká gbà kí mọ̀mọ́ ẹ sọmọ ilé wọn kákan gbà bẹ́ẹ̀ ìgbà tẹ́ ẹ ti lè gọ̀ débi pé ẹ wò mọ́ọ̀mù ràn ó gba fọ́ọ̀mù ẹjọ́ ń ṣe tẹ́sítì ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ tó fi wá gboyè ìdílé yín mọ́ yín lọ́wọ́ ká pè mí bá lọ bá tó yẹ kọ́ bó sọ fún yín nù náà wípé kò kàn ó yẹ kọ́ bó sọ fún yín pé kò kà wọ́n wípé ìgbà tẹ́ ẹ ti lè gọ̀ débi tẹ́ ẹ fi ń wòran tó ló ń gbò fi gbóúnjẹ àárọ̀ yín jẹ kò kàn mí ẹ lọ́mọ yanjú rẹ̀ ṣùgbọ́n ọba ò ní í ṣe bẹ́ẹ̀ máa dé sọ̀dí fún yín ibi ẹlẹ́ẹ̀kẹta tá à ń lọ nù ọba ò ní í ṣe bẹ́ẹ̀ ọmọ ibẹ̀ ni mọ́ọ̀mù o tó ti yé ọmọ ibẹ̀ ni mọ́ọ̀mù ṣùgbọ́n àkànṣe ni kíkà mọ̀mù bá sọ ọmọ ibẹ̀ ìgbà tá ẹ ti lè gọ̀ débi wípé ẹgbọ́n oúnjẹ alẹ́ yín fọlọ́ngbò ó ti tán náà nù ó ti tán ẹ faramọ́ títí tọ́lọ́ngbò fi jẹun yó tí ó sì fi kú bẹ́ẹ̀. So ti yé ẹ faramọ́ tí tọ́lọ́ngbò fi kú tí ó fi jẹun yó tí ó sì fi kú bẹ́ẹ̀. Yàtọ̀ sí ìyún ẹ gbàgbé kò sí tẹ́lẹ̀ ṣe fọlọ́ngbò kò sí torí ẹ̀yin lẹ gbóúnjẹ alẹ́ yín fọlọ́ngbò jẹ òun wòran báyìí ẹni tẹ́ sọ pé kì í sọmọ ilé yín tẹ́ ẹ̀ sì fi ṣe ń tó lé ní oṣù mẹ́fà process ẹ lè sọ ń gbà pé ìsọmọ ilé yín ẹgbọ́n wọn ní kẹ́ ẹ lọ sùn lébi ni o ìwọ wa lẹ́nu kí sọmọ ilé wa kì í ṣe kíníkan pé ó sì ẹ̀jẹ̀ wípé ẹ wòran títí tí mọ̀mù fi dá ààyè òun ẹ sì ń gbókọ tí ń pera rẹ̀ ẹ ti ṣe nǹkan kan sí i ká pè mí bá jẹ́ fámìlì yín wàláì mo fọlọ́run búra tí n bá wà nígun àti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ kíni ní ti ní já yí lára mọ́ torí ẹ̀ mọ́ dójú tì mí náà bọ́ọ̀lù àwọn ẹ̀gbọ́n mi ò ṣe wá gọ̀ báwọn àbáwọn àbúrò mi bóun náà ṣe gọ̀ báwọn ẹ̀ náà. ẹnìkan sọ wípé why can't you speak up if you know much about their family please sheikh try to form a group and go to Ogbomoso with that good and vibrant explanation given sir. àwọn ní ká mọ bá wọn sí díẹ̀ náà ni pé ká mọ bá wọn kọ́ ọ̀bọ̀ jù náà ni ká mọ wọn sí díẹ̀ náà ni àwọn èèyàn ní ìdí àti mọ bóun mọ̀mù ṣe jẹ́ ńlẹ̀ òǹṣẹ́ kìí ṣe ẹ wò àní ẹja gbàgbé wọn jọmọ bẹ wọn jọmọ bẹ kó o kọ́kọ́ gọ̀ wọ́n sọ pé ẹni tó sùn ló gọ̀ náà ẹ náà wọ́n ní tó bá ti lé wọ́n ní tó bá ti lé if you snooze wọ́n ní sọ pé kí ni you lose ẹ náà ẹ ti lose already kí wọ́n lè wọ́n dára yín láàmú fún kí lè dára yín láàmú fún ẹ tún wá wò kan o kákí mọ̀mọ́ bá sọ ọmọlé Ayilara àwọn èsè kankan kò wá sẹ́ni tó ṣe wá qualify gan lé Ayilara wọ́n ní mọ̀mọ́ gba 96 kinní kan nínú 100 èyí ọmọ tó lọ jẹ oyè láàfin òun gba 50 kinní kan bóyá wọ́n tí wọ́n rọmí sí débi dùbẹ̀ gan ní ta lọ́mọ ìpè kí wọ́n bá dojú tẹbí tí mọ̀mọ́ gè wá sọ ọmọlé yín tó jẹ́ pé ròyìn tó gba 50 kinní kan níbàjọ́ ọmọlé yín ṣùgbọ́n ẹ̀kẹ́ sọ pé o ò ní lè ṣe mọ́mù torí ń tọ́ ọgbà yìí kò sí kankan lórí rẹ̀ ìwọ tẹ́ sọmọlé wa yìí jọ̀wọ́ àmọ́ bá wa joyè yìí o torí ìwọ nǹkan ń bẹ lórí rẹ̀ ó yá ẹ jọ̀wọ́ ẹ bá wa share program like love and share àwọn tá a fẹ́ sí online class pẹ̀lú wa tá a bá ní àwọn ọmọ tó ṣe pa fẹ́ kán kéwú àwọn ọmọ tó ṣe pa fẹ́ kán kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ mẹ́sẹ̀jì nọ́mbà mi lórí WhatsApp kẹ́ẹ̀dẹ̀ sọ ìtẹ́bá mẹ́sẹ̀jì mi fún 090 31 32 41 12 090 31 32 41 12 090 31 32 41 12 090 31 32 41 12 bákan náà àwọn táwọn fẹ́ lọ sí àjàbí wọ́mọ́rọ́ kádẹ̀ tètè mọ́ ṣètò àti lọ sí àjì wa báyìí òun ni eléyìí tó dáa jù fún wa ká pé nọ́mbà Jimmy Court àwọn ló ṣọ́ọ̀jù èyí sáré pé nọ́mbà wọn kí wọ́n á bọ́ síbi ọ̀rọ̀ ọba 080 23 88 0944 080 23 88 0944 080 23 88 0944 Jimmy Court ni o àwọn ló ṣọ́ọ̀jù. So ṣèlè wá rí wípé ọba ẹ̀yà sọ̀rọ̀ gba Kábíyèsí mo ti sọ àwọn èèyàn méjì fún yín
àwọn ìdílé Ayilara gun kìíní bọ́n sì máa pariwo lọ́nu torí ẹni tá a bá nù lára ń ta ìjà wọn àti mọ́mù lè parí. Àyàfi tí ẹnìkan ní kí n paste nọ́mbà mi sójú kìíní 090 31 32 41 12 fún online class 090 31 32 41 12 fún online class lórí Kùránì. Jálàbí ti pa ọpọlọ rẹ̀, Jálàbí ti pa ọpọlọ rẹ̀ 56 náà lọ́gbà. ẹnìkan sọ wípé why you guys don't have brain to settle matter instead of putting fire? Please stand up like a good museum ló fẹ́ kan àbí Muslim and know about the matter. No problem. Ìgbà tó ti sọ pé àwò lọ́pọlọ tá a fi lè yanjú ọ̀rọ̀, ìwọ tó lọ́pọlọ lọ bá wa yanjú ẹ̀, Ọlọ́run ọ yanjú. Èyí táwa ní ń bí tá a fi ń dàrú ń bí jámọ̀ dàrú lọ àti gbọ́. So ẹjá sọ̀rọ̀ nípa Kábíyèsí. Ìjà Ìmáàmù àti Kábíyèsí náà ò lè parí. Gbogbo nǹkan mẹ́ta ló ṣe tí ń dùn mí o. Ní tẹ́sí ní pé mo fẹ́ jọba, ìnílẹ̀ pé bóyá mo fẹ́ jẹ Ìmáàmù, ìnílẹ̀ tí mo fẹ́ fi ibẹ̀, ìyìnṣe kinní kan. Ìjà wọn ò lè parí. Ẹ rí ní ìsìn pé ọ̀rọ̀ go kan Kábíyèsí, ṣùgbọ́n dá bọ́ ṣe dá sí torí wípé Kábíyèsí ni wọ́n. Ó yẹ kan dá sí, ṣùgbọ́n náà ló yẹ kan gbà dá sí. Àwa ọmọ kékeré ni wá, ṣùgbọ́n ọmọ kékeré ń gbà míì náà ó lè fàgbàlagbà ní nímọ̀ràn. Ẹ mọ̀ wò. Àwọn ìdílé Ayilara wọ́n ní Tọ́lá o kìí sọmọ ìdílé wa. Ìbéèrè àkọ́kọ́ ni ibo lẹ̀ ń wò, kí lẹ̀ ń wò tẹ́ ẹ fi jó jẹ Ìmáàmù nígbà tẹ́ mọ̀ pé kìí sọmọ ilé yín. Ìgbà tó wá jẹ Ìmáàmù tán tí ń tẹ́ ẹ fẹ́ ò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ sì wá ń pariwo ń tẹ́ kọ́kọ́ bí wọ́n nù. Ṣùgbọ́n bò ní bí wọ́n bẹ́ẹ̀ ẹ mọ̀ ìdí ni. Ìdí tó fòfin ní bí wọ́n bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé Ìmáàmù Tọ́lá tá ń sọ̀rọ̀ wọn yìí tán bá já àwọn àáfàá ẹyọ kan náà lọ́lọ́run, Ọlọ́run kan náà là ń sìn. Tí mo yẹ sáwọn àáfàá iná dínà inda Allah al-Islam, ẹ̀sìn Islam nìkan lọ́lọ́bù tẹ̀wọ́ gbà. So ti yé wa wọn. So ti yé. Mo gbọ́ tẹ́nìkan kan ní sọ wípé àwọn raise concern nígbà ìbò Imam Tọ́lá ti bribe àwọn èèyàn kan. Ẹ̀rí pọ́rọ̀ yẹn ò lè correct. Ṣé bí Imam Tọ́lá ògbè l'Ogbomoso Abẹ́òkúta náà ń gbé. Ṣé Imam wù wọ́n jẹ náà fi wọn bribe àwọn èèyàn? Wọ́n sì jẹ́ Imam ibi tán wá tẹ́lẹ̀. Irú àwọn èèyàn wọ́n máa ń mú wọn wálé wá joyè ni. Ó ẹsẹ̀ ìjà gbà pé Imam gan wù wọ́n jẹ síbi iṣẹ́ olóore ni. Wọ́n bribe àwọn èèyàn. Àwọn èèyàn wà gọ́dọ̀ níbi pé wọ́n wà gbóyè ilé onílé fẹ́ nìkan. Okay, ṣé Imam Tọ́lá ṣẹ̀ṣẹ̀ ń já Ayilara ni? Ṣé pàtó fẹ́ lọ bí Ìmáàmù lọ ẹ̀sẹ̀ ń já Ayilara ni? Ṣé rò pé rọrùn kẹ́nìkan gbalé onílé lọ kó lọ mọ́ kílèmù bẹ́ẹ̀ ni? Ẹ rò pé ẹnìkan ó rọrùn kẹ́nìkan ó gba ilé onílé lọ kó sì lọ mọ́ kílèmù bẹ́ẹ̀? Ó rọrùn náà. Ìgbà tí èsè fíìmù. Ìgbà tí ò kì í ṣe fíìmù. Ìgbà tẹ́nìkan lọ claim Barrister agbọ́ ni o nínú orin Barrister gbàtà fi mọ́ gbóni Ọlọ́run àtúbá àti dúpẹ́ fún ọ. Tán sọ pé ìyá kan lọ claim Barrister wípé òun lòun bí Barrister, ó ní òun sì wọnú ilé, òun sì gbé fọ́tò jáde, ó ní ká bímọ kó jọyà sórí ire ni. Kò rọrùn kéèyàn sọ pé òun fẹ́ claim ilé onílé náà. So orí tọ́lọ̀ ṣe fún wa lé wa láàní òtó wa ni. And tí Ìmáàmù bá jẹ́ pé lọ claim ilé onílé ni kì í ṣe irúwà tán mọ wùnà wù wọn o. Ìwà tí ó tẹ́ gbogbo wọn lọ́rùn pátá ni wọ́n máa wù tó rọ́mọ̀ wípé àṣírí ò ní pẹ́ tú wípé àwọn èso ọmọlé ibẹ̀. Mo rò wó ti yé. Àṣírí ò ní pẹ́ tú náà. Ẹni tó bá lọ jalè oyè olóyè kìí ṣe wà táwọn tó lọ yóò fi fẹ́ tú àṣírí rẹ̀ òun ni yóò máa wù. Ó kọ́ ni yóò máa wù. Kó lè bá mọ̀ pé nínú fíìmù gan kìí ṣiṣẹ́ bẹ́ẹ̀. Nínú fíìmù kìí ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ìrìndákọ̀ táìtù fíìmù o bò ó ti pẹ́. Ẹ mọ́ tó lè mọ̀ sọ̀rọ̀ fíìmù ẹ mọ́ bínú. Èmi èwo fíìmù o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ibi tọ́pọ̀ lọ àwọn èèyàn sábà máa ń lọ ni pé bóyá ilé ayé yìí gan bóyá fíìmù ni. Inú fíìmù gan, ní tí ò bá tó wá lè sẹ́nu fíìmù gbà pé kò ní ṣẹ́ láyé gan. Kìí sóhun ló lógún ó sì lọ bá bàbá ń síìkì. Ó sàfún ní kinní kan bí wà tẹ́pọ̀ ló lógún. Àṣírí ẹ padà tú ni pé àkèé sọmọ bàbá òun.
yes ẹ mọ̀ jà mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ ṣé wàá rọ̀bà yẹn ọba òun náà ní support ìmáàmù tó di pé tí ìmáàmù ń ṣe kò jọ tọba náà ṣe rí ìmáàmù ààfin àtàwọn àfáàlì ìgbìmọ̀ mú kínní àwọn nìṣe sí wọn jọ tọba lẹ́fírí pọ́pá mọ́ tẹnumọ́ kínní kan wọ́n ní kábíyèsí mọ́ tẹnumọ́ kínní kan pé ìbá ìmáàmù já o ṣùgbọ́n o kó lọ yanjú ọ̀rọ̀ àwọn àti àárín àwọn àti fámìlì rẹ̀ kábíyèsí sì ti mọ̀ wípé àwọn fámìlì wọn ò ní gbọ́ wọ́n mọ̀ àwa kọjá ní àwa ibi tí mo ti bọ́pọlọ mi dé láyé yìí mo ti kọjá ní èèyàn lè fọpọlọ rẹ̀ ṣeré wẹ́ẹ̀ lẹ́vù mo ti kó mẹ́ ibo lẹ́vù mi mo lè mọ́ ti dè bọ̀ lẹ́vù kí èèyàn fọpọlọ mi ṣeré yìí sí mẹ́mọ́ yìí sí mẹ́mọ́. ẹnìkan ti sọ táìtù fíìmù ní dákọ rẹ̀ káyọ̀ mọ̀ wá káàkiri ń dìlítì rẹ̀ tọ́lá àwọn kan sì ń wo fíìmù náà wá tájọ́ ń ṣe prógráàmù yìí ká mọ̀ lọ wò kí n sáré dìlítì ẹ má bínú pé mo dìtí kọ́mẹ́ǹtì yín o fíìmù yẹn ti pẹ́ bàjẹ́ fíìmù ọlọ́run ló mọ iye ọdún rẹ̀ so gbé mo lọ ni pé ké ìmáàmù kábíyèsí mọ̀ nǹkan tó ń ṣe àwọn ò gbé tí wọ́n jáde sí ìmáàmù tí wọ́n àti ìmáàmù lọ́lọ́run bá ń sọ nù Kùránì wípé walan tarudọ ankali yahudu wala nasara hatta tattabi'a millatahum ọlọ́run bá ti sọ kírísítẹ́nì ò lè yọ́nú sí mùsùlùmí àfìgbà tán bá tó tí mùsùlùmí bá tó tẹ̀lé ojú kan náà kírísítẹ́nì bọ́ ọba ò ní gbébi ibẹ̀ yẹn hàn ọba nífẹ̀ẹ́ èyí tó jọba láàfin ókè kẹ́lẹ́ bá mọ̀ pé ẹmú mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ò bọ́ pọlọ mu wàláhì àkínṣe dìdìrín ìpè yẹn kábíyèsí yẹn go ní interest inú ẹ̀ wọ́n lọ kọjá ókè kí ló dé tí kábíyèsí fẹ́ nìkan jẹ́ ìmáàmù ààfin wọ́n fi compensate ẹ̀ ní ìgbà tán tí ìrí ìmáàmù yọ náà wá fi yùn compensate ẹ̀ torí ìmáàmù tó wu ọba náà kò wà ń bẹ̀ òun ni ìmáàmù àbíbù gbogbo tí n bá kú òun bẹ̀ ń sáàlẹ̀ lómi tí mo fẹ́ fi bẹ̀ ẹ fẹ́ fi ìmáàmù àbíbù bẹ̀ toró òun dáǹsì sí túnú irú èyí tó bá fẹ́ ẹni tí kò ní máa sọ wípé Christianity òkè sọ́nà ẹni tó lè dúró pé ẹja dúró di ọba kan fi dé ní ìdì irú wọn làwọn yùn tọ́ba kí ìdì tán wọn ò kọ́ gbọ́dọ̀ ọba lọ ná irú wọn làwọn yẹn àtọ́ pé kẹ́nìkan kó rọ́ba fín kò bójú mu o ọlọ́bù ò fẹ́ bẹ́ẹ̀ o a kàn ń ṣàlàyé ẹ̀sìn ni o. kápẹ́ bá ní ìmáàmù ààfin wáyé tó ṣe pé ẹni tó ṣe pò kejì lẹ́yìn ìmáàmù gbogbo òlú lẹ lọ mú ṣe yẹn lomi ṣé òkè àṣírí tú ṣé ìdílé wọn ìdílé Ayilara mọ́ jẹ́ ìmáàmù láàfin ni ǹjẹ́ ìdílé Ayilara ìmọ̀ jẹ́ ìmáàmù láàfin wáyé tó ṣe wípé àwọn apá kejì yẹn àwọn lọ́ba gba tiwọn tó bá pé lóòótọ́ kábíyèsí fẹ́sì sí kábíyèsí tán tí ìrọ́rọ̀ yẹn yanjú wáyé tí àwọn wá àwọn apá kejì tán ń tako àáfàá àtọ́lẹ́á wáyé tán fi wọ́ wọn mọ́ra tán sọ wípé ẹja bá wọn wo bó láṣẹ yanjú ẹ̀ tẹ́ ẹ bá ti wá lọ́rọ̀ ẹbí yín yanjú ẹ̀yin lẹ mọ̀ tàbí gbogbo yín àṣẹ ẹ̀kọ́ fẹ́rẹ́ nìkan kan náà ẹ wá má wọn kan mọ́ra ẹ wá sọ wípé ẹ̀lẹ́ntẹ́ fẹ́ fi bẹ́ẹ̀ ẹ̀ńtẹ́ fẹ́ fi bẹ́ẹ̀ nù Ọlọ́run kan ni ò tí gbà fún yín láti yọ̀ mọ́ mú kú o ẹ jẹ́ sọ kíní kan fún yín fóònù mi ṣubú ni ẹ má má bínú ó ṣubú báyìí ẹ jẹ́ sọ kíní kan fún yín tí ẹnìkan wá sọ pé èmi Christian ni mí ní kíní kan tí mo fẹ́ ṣe ó lóòótọ́ ó lè mọ́ ní ẹ pé Christian jẹ́ mọ́mù ṣùgbọ́n àwọn mọ́mù kan ń bẹ wọn yàtọ̀ sí Christian so inú rẹ̀ ó wà á dùn wípé Christian ò lè lọ jẹ mọ́mù ni ṣùgbọ́n wọn tó kú wà bẹ́ẹ̀ yìí náà Christian náà nìwọ náà gbogbo òròrí rẹ̀ ló yàtọ̀ sí tíá Ọlọ́run kan náà là ń sìn náà ló ń sọ ẹ jọ̀ọ́ bá mi ronú sọ̀rọ̀ yìí ẹ̀yin jẹ̀mọ́ ẹ sì bá wa share program kọ́pọ̀lọpọ̀ èèyàn orí like love and share kọ́pọ̀lọpọ̀ èèyàn orí wò mathematics ni tí wọn náà tó bá lè ṣí ìwárí pé ó lọ tó ti yé so àwọn ibi kejì yẹn wọ́n ti wọlé sọ́dọ̀ ọba sì rí pé irú àwọn tí ọba mọ̀ sọ wípé mo like Islam rú tiyín
tí Christian bá sọ bá fọpọ́ ń like irú Islam tiẹ̀ nǹkan ti sí ọ́ ó lè lóun like ìwà rẹ̀ mo ṣe mistake ohun tí mo sọ ìṣe mistake lọ́rọ̀ mi o ó lè ní ẹ̀sìn báwọn Christian kan náà like ànábì ìwà ànábì náà like the moment tí èèyàn bá ti lóun like Islam rẹ̀ àjẹkù fẹ́ gba Islam ni ìgbà tó wá ní mo like bí wọ́n ṣe máa ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ yìí ó yàtọ̀ sí Ibrahim Malaysia ó ti rí pé Ibrahim Malaysia yẹn tiẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ kò gbà fún Christianity gbogbo tí Kábíyèsí ń ṣe gbogbo ìwà tálàwà náà mọ̀ mathematics ni tó bá lọ́pọlọ àti lè calculation yóò yí ọ dáadáa àló ṣe jẹ́ wípé okay ẹ mọ̀ wo in support ẹnìkan kan o bọ̀ ọ̀rọ̀ ìdílé wọn nìkan lọ yanjú ẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ń jà ẹ̀gbọ́n àtàbúrò ṣe kíni wọ́n ń jà ìgbà tí wọ́n ń jà lọ́wọ́ ìwọ wá gbàbúrò o gbà sílé oníkẹ́gbọ̀n kó lọ mọ́ gbénú gbó pé kó kúrò lónílé kó kúrò ọwá ní ẹ in support àbúrò ọ̀rọ̀ ìdílé wọn ni wáì tó gbàbúrò mi sílé ń gbà tó fà á méjèèjì lẹ́ka mọ́ rìn kí wáì tó gbàbúrò mi sílé tó fà á méjèèjì lẹ́ka mọ́ rìn kí ẹ̀yìn pé kò fà á méjèèjì lẹ́nu ó sì gbàbúrò mi lé ṣùgbọ́n sẹ́rà àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ ń bá mọ́mù fa nǹkan Kábíyèsí àwọn apá kan nínú àwọn Ayilara ẹnìkan sọ pé what if ẹ̀gbọ́n carry you go court ìgbé tẹ́gbọ́n bá gbé mi lọ sí kóòtù kò ní support àbúrò proof ara rẹ̀ tó bá dé kóòtù ní pé òun ò jẹ̀bi ẹ̀gbọ́n the moment tẹ́ bá ti lè support àbúrò ìyẹn ni wípé àbúrò lẹ́yìn wà lẹ́yìn rẹ̀ kò sábúrú nu kéèyàn wà lẹ́yìn èèyàn o kò sábúrú kankan nu ìtọ́ bá ń ṣe ìwọ̀n ẹ mọ̀ sí mistake o bó bá ṣe ń support àwọn líìgì mọ̀ mú kinní kan àtàwọn Ayilara apá kìíní kí ẹ ṣe pa burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ̀kan mọ̀ fọpọ́ lọ wá ṣe eré wípé èmi ò ní interest inú ẹ̀ ọ̀rọ̀ ìdílé wọn ni tó wá fẹ́ jọ́rọ̀ ìdílé wọn ọ wà neutral ni náà náà kákọ́rọ̀ ìdílé wọn ni bó lẹ́sẹ̀ gba ẹnìkan náà láàyè kó náà mọ̀ ṣe tẹ̀fsírì láàfin ẹni táyìn náà fẹ́ kó wà lórí oyè nìyẹn torí ipá yìí náà ti ní nǹkan kan sọ́kàn nípa ìtìmọ̀mù náà ń ṣe. So ti yé mo rò wó ti yé so ẹ̀ńtà yìí náà fẹ́ kó wà ń bẹ́nu ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò kọ́ là ń sọ àkànfi ṣàkàwé ni àfiṣe kí ni àfi ṣàkàwé òun ni kìdí ẹ̀ sọ̀rọ̀ lé náà ń jà sí bóyá ẹnìkan fẹ́ gbalé eléyìí ò gbalé kíní kan fẹ́ ṣe kíní kan àdéhùn bá tún jẹ́ ìhùn náà ìfùtẹ́gbọ̀n bá yan àbúrò jẹ the moment tó bá ti ń sọpọ́tì àbúrò jẹ́ ká mọ̀ pọ̀ ń sọpọ́tì rẹ̀ ní mọ́tò mọ́ tàn wá mọ́ wípé èmi ò gbà pé bóyá kíní kì í sọ̀rọ̀ kò kàn mí torí ní nǹkan kan tí mo fẹ́ gbà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀mọ̀ pàbúrò yẹn ìfẹ́ kan fìyà jẹ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n sọpọ́tì rẹ̀ gbà bẹ́ẹ̀ bó sọpọ́tì ẹ̀ tó ti yé gbà ìyẹn nígbà tó mọ̀ wípé o tó gbangba sùn lọ yẹ wá ètò wa ń dọ́gbọ́n the moment tó ṣe pé èèyàn bá ti lè sọ wípé ó yá ẹ wá mọ̀ ṣe tẹ̀fsírì láàfin ẹ̀yin náà lọ kíìdì tí mo fún yín láyà àti lọ kíìdì ẹ̀yìn àwọn tẹ́ ẹ wà nú eléyìí tó kù àjọfẹ́ mọ̀ tara wa ni torí pé tẹ́yìn ò bá sí lẹ́yìn wọn ẹ ní ó ya ọ̀rọ̀ fámìlì yìí ni bó láṣẹ yanjú ẹ̀ ló kàn yàn èèyàn ò ní sí lẹ́yìn ẹnìkan kan nù wọn ṣùgbọ́n pé ìlẹ́yìn tí mo fẹ́ fi bẹ́ẹ̀ rárá ẹlẹ́yìn tẹ́ fẹ́ fi bẹ́ẹ̀ ìmáàmù kejì ń tẹ́ fi joyè láàfin lẹ́fẹ́ kó wà ń bẹ̀ toró òun o ìtọ́ bóun ṣe ń ṣeun inú ìṣesí tó tẹ́yìn lọ́rùn ni. ẹni ìṣesí tó tẹ́yìn lọ́rùn ni náà torí nítorí ẹ̀kọ́ bá ó ṣe ojú wípé ẹja wábò láṣẹ yanjú kínní ẹja wábò láṣẹ yanjú ẹ ìfún kò dọ̀rọ̀ kóòtù bá ṣe yanjú ẹ ni kìí ṣe wípé kéèyàn wá mú àbúrò ní pọ̀pọ̀ ṣinṣin àbí kéèyàn mẹ́nì kejì ní pọ̀pọ̀ ṣinṣin kéèyàn wá ní àṣẹ̀sì mọ̀ pé in support ẹnìkan kan náà àwọn méjèèjì ẹ tẹ́ ń support inú
ọ̀rọ̀ ìdílé wọn ní lóòótọ́ ṣùgbọ́n ẹ ti take side already. Of course. And again, ìgbà tí wọ́n mú ẹ ṣe èèyàn burúkú kó tó di pé àwọn àti Kábíyèsí jọ dé ibi tán jọ wà lónìí tán jọ ń bára wọn fa ọ̀rọ̀ tán jọ ń fà yẹn. Mo rò kó yé. Even tó bá jẹ́ pé Kábíyèsí sọ pé Imam lọ rọ́kúnlé náà. Ẹ mọ̀ gbọ́ o. Imam wá dá. Imam sú Kábíyèsí. Kábíyèsí wá torí rẹ̀. Wọ́n bá ní ẹ̀yin apá kejì ẹ mọ̀ bọ̀. A jẹ́ pé àwọn tẹ̀ ń support náà nù sẹ́. Ṣèbẹ́yìn lẹ́mọ̀ fight fúnra yín pẹ̀lú mọ́ mẹ́sì mọ́ fatọ̀dẹ́yìn àti mọ́mù lọ. Ṣùgbọ́n èmi ò blame Kábíyèsí. Ẹni tó bá ń ṣe ń téèyàn bá fẹ́ náà lèèyàn mọ́ support. So ti yé ẹ wá jẹ́ ń bí ìtàn bá bọ́ látàárọ̀ ǹjẹ́ jà yìí lè parí àbí ò lè parí láàrin gbogbo wọn bá ǹjọ́ lè parí àbí ò lè parí ẹ̀yin náà dá mi nú so lè parí àbí ò lè parí kò lè parí ọ̀nà kan tó lè gbà parí òun náà ni gbogbo igun mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ fún yín ọ̀nà kan làwọn nídìí lọ́dọ̀ mọ́mù kó lè bá parí kí mọ́mù sọ pé òun ò jẹ́ mọ́mù mọ́ sẹ́nu tí ó wà dùn sí kí mọ́mù forí bẹ́ńlẹ̀ káwọn ó rán dandan kó jẹ́ pé àwọn náà jẹ́ mọ́mù kò lè parí so àdúrà tó mọ̀ ṣe kọ́ ni ọlọ́run ìwàhálà tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ ó parí o ọlọ́run jẹ́ ó parí o ní tó mọ̀ ṣe rè mo ti sọ pé àdúrà tẹ́ mọ̀ ṣe mo fẹ́ sọ fún yín àdúrà lákọ̀ọ́kọ́ ọlọ́run bá o mọ̀ jẹ́ ká pa ọ̀tá ò ká mọ́ mu o inú àdúrà tẹ́ ní ìdìnnú so ti wá ọlọ́run bá mọ̀ jẹ́ ká pa ká mọ́ mu inú àdúrà tó lè mọ̀ ṣe nu àdúrà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá jọ àwọn league of afa ànímọ̀mù yìí jẹ́ kán rí nǹkan tí mọ̀mù ń ṣe ọlọ́run jẹ́ ń rí sí dáadáa tó má ti rí sí dáadáa nobody tí ó bá wọn parí ìjà ti parí tó ti yé wa wípé n tí mọ̀mù ń ṣeun jẹ́ kán rí sí dáadáa pé dáadáa sì ní pèpè sí kì í ṣogun ló fẹ́ dálẹ̀ ìwọ wo sáìdì àwọn league of afa mọ̀mù ìwọ wo wọn kápátérétì ta lórí kó gbádùn ní gbogbo wọn ta lórí níwọ gangan tí wọ́n gan fẹ́ tẹ̀lé Ọlọ́run àtànà bí wí ta lórí tó rí bí wọ́n gan ṣe rí nu wọn ò lè rí nu wọn náà náà ò lè rí náà ẹ̀rẹ̀jẹ̀ sọ fún yín nígbà tí ọba fẹ́ kọ́ tó bá lọ fún olúwa àràbà Ògbómọ̀ṣọ́ nílẹ̀ tí àwọn Muslim community tán sọ pé rárá àwọn ò fẹ́ kán fún ẹniyẹn nílẹ̀ káwọn kọ́ nǹkan bẹ́ẹ̀ àwọn olópadà lọ bá ọba lẹ́yìn ìwé kán má bínú táwọn ọmọ àlè inú àwọn ṣe àwọn kankan lọ́mọ àlè bẹ́ẹ̀ wọ́n pé kán má bínú táwọn ọmọ àlè ṣe ṣe báwọn league of afa mọ̀mọ́ àti àwọn lè mọ̀mọ́ àfin náà ni àwọn nínà àbùsọ orí mọ̀mù bẹ́ẹ̀ ni olè rí mọ̀mù bẹ́ẹ̀ kí ni wọn ò jọ papọ̀ láàkọ́ ni pé kọ́ lọ gbé wọn gorí ọ̀tá wọn torí àwọn ò lè bẹ́ lọ́n kí mọ́mọ́ forí ipò yẹn lẹ̀ wọ́n ń ṣe dáadáa ń bẹ̀ wọn náà ló já wò gbárùkù tì wọ́n ká eyín èmi ọlọ́run dáríjì mi o ìjẹ́ nǹkan kan nú ayé o ìjẹ́ nǹkan kan o ṣùgbọ́n sọ orí lẹ́fù tí mo ti bọ́rọ̀ mi dé nú ayé yìí n kéré kìí ṣe ti gbéraga kó lè bá yí ọ nítorí wọ́n tó mọ̀ rò pé àbẹ́ nìkan gbéṣẹ́ fún mi ìyìn sí ní lẹ́vù ẹni tí wọ́n gbèsè fún pé lọ́mọ sọ̀rọ̀ lórí social media kápẹ́ mọ́ mo wà pé mi nìsín pé ẹ lọ́mọ sọ̀rọ̀ lórí social media rárá ìyìn sí lẹ́vù yẹn mo kọjá lẹ́vù báwọn tipẹ́ ìyìn sí ìyìn lóru lẹ́vù gan rí tí n bá ń sọ mo rí pé torí pódòdòdò mo fi dúró ìyìn lóru ẹ̀rì kẹ́nìkan sọ pé ẹjọ́ o ó lọ́mọ sọ̀rọ̀ báyìí lórí social media ó lọ́mọ sọ̀rọ̀ báyìí rárá ìgbà téèyàn bá fẹ́ bá mi sọ ohun tó jẹ́ bẹ́ẹ̀ gan lèmi sọ̀rọ̀ náà pé mo fẹ́ ṣe fọ́lọ̀ níwọ́ kó ló sọ pé tí ń ṣe lélẹ́yìí so ìsirú lẹ́vùn tó bá rí ta bá ń sọ̀pọ̀tì mọ́ọ̀mù kì í ṣe bí a torí ipá àjọ wọn lẹ́yìn mọ́ọ̀mù o torí ipá a rí pé mọ́ọ̀mù ń sọ òdodo ni o ẹnìkan mo rí tẹ́nìkan sẹ́ndì kìíní kan ó ní ìmọ̀ọ̀mù ti ń bẹ ṣùgbẹ́ṣùgbẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ lẹ́yìn rẹ̀ náà ẹ̀yin náà o ìmọ̀ọ̀mù wọ́n fẹ́ píìsì ni ní tá à ń sọnù bí èèyàn fẹ́ píìsì ní ẹ̀tọ́ níjó rí píìsì ọ̀hún sí ìmọ̀ọ̀mù fẹ́ píìsì ni náà kò wá túmọ̀ sí pé bóyá tó bá rà wá tá à ń sọ̀rọ̀ bóyá ọmọlẹ́yìn máa sọ ọmọlẹ́yìn mọ́ọ̀mù òdodo tí mọ́ọ̀mù gbé wá ló já dàbí ìgbà tó ṣe wípé a wà lẹ́yìn mọ́ọ̀mù
sí kò wá pè mí kí n sì tò sẹ́yìn ẹ̀ tó wà lórí òdodo ju wọ́ tó wà kí n wá lọ wà níwájú àbí kí n jọ mọ́ jẹun pẹ̀lú wọ́ tó wà lórí aburú ó pè wá káwá pẹ̀lú mọ́mù náà. Ilé sọ pé mo nídìí àyẹ̀wò ó ní ó nídìí àyẹ̀wò ọ̀gbẹ́ni àyẹ̀wò tó ní mo nídìí nísìnyí báyìí ó sọrú èyí tó jẹ́ kò sẹ́ni tí ò nídìí general check up Nàìjíríà yìí gan fúnra lára rẹ̀ ó lè ó tó ní àìsàn kọ́lọ̀ kó jọ kó bá wa tún lù wá sí Nàìjíríà gan tó láìsàn ìwọ gan tó ń sọ̀rọ̀ gan ó nídìí check up kò sì lọ check ara rẹ̀ bọ̀ tó bá jẹ́ wípé ti eléyìí tí ò dá ní mo wà òkè nǹkan kò mú mi o bí bàbá wa nídìí àyẹ̀wò bá wọn ọlọ́gbọ́ kàn lọ́wọ́ so ti yé bá so ọmọ nǹkan tá à ń sọ ẹ mọ bẹ náà kọ́ ló ń gbé mọ́mù jẹrí ọ̀tá wọn tàbí àwọn ọ̀tá wọn ìkànnì kó dodo mọ́mù ń sọ ṣẹwárí mo ti sọ méjì báwọn kọ́ ló ń gbé mọ́mù jẹrí ọ̀tá wọn wà ní. ẹlẹ́ẹ̀kejì bóyá káwọn league of mọ́mù kìíní kan yìí inú kọ́ lọ́kàn bù wọ́n lómi sùúrù mú kan túbá tàbí kan dákẹ́ kò tún wá ní kán parí ìjà wọn náà. Nọ́mbà 3 àwọn tílé Ayilara wọn sẹ́ẹ̀sì láwọn league of mọ́mù sí bẹ́ẹ̀ gbọ́n tí ètò pé padà kò yí sọ ó ní in tí gbogbo àwọn agree sí ni pé Tọ́lẹ́há ó lọ. ókè kí ló kẹyìn àti Tọ́lẹ́há ó lọ ṣé ìdílé yín ni ìbẹ́yìn òkè kí ló kàn wọ́n lígà fi mọ́ ọmú tí èyí bá ṣe pé ọ̀tọ̀ ni tí ń gbà wọ́n lára tó fi ń pariwo Tọ́lẹ́há ó lọ Tọ́lẹ́há ó lọ Tọ́lẹ́há ó lọ òkè kí ló fi kàn yín nìsín kò kàn yín bì kankan ẹ̀yin sọmọlé Ayilara kí lẹ́yìn bẹ lọ́hùn Tọ́lẹ́há ó lọ Tọ́lẹ́há ó lọ sí tẹ́ ń sunkún yùn fún tiyín kí ló fi kàn yín kò kàn yín náà. ṣùgbọ́n torí wípé tí mo tán rò pé mọ́mú ó ṣe ṣe kọ́ ni mọ́mú ṣe ṣe nítorí pé yóò mọ preach kọ́ ni mọ́mú preach ní tó ń dùn àwọn tiwọn. ẹja sọ̀rọ̀ pa àwọn ilé Ayilara àdúrà wo làwọn nídìí àdúrà táwọn nídìí tó dáwọn náà kí mọ́mù òkú ńbẹ òun làdúrà tiwọn. àdúrà táwọn nídìí kò ju wípé Ọlọ́run bá kó jọ kó jẹ́ padà sí the right sense wọn kò jù bá lọ o kán mọ̀ pé n tó tọ́ lélẹ̀ bọ̀ pé wọ́n parí àwọn èèyàn fẹ́ kankan ju mọ́mù òkú lọ àwọn onígbà fẹ́ kankan ju mọ́mù òkú lọ ṣẹwárí ti kábíyèsí ń tiwọn ẹkàn bẹ́ẹ̀ lọ́n sẹ́ kọ́ lọ́n gbé mọ́mù jẹ́rí ọ̀tá wọn torí mọ́mù àti kábíyèsí àwọn ò lè rẹ́ kírísítẹ́nì àti mùsùlùmí ni àfi tó bá jẹ́ pé ìmáàmù bá mọ́ píríṣì tí ó mọ̀ yọ wọn lókù lẹ́yìn yìí kò sádùá kankan bẹ́ẹ̀ lórí mo sọ fún yín ìmáàmù àti kábíyèsí wọn lè parí ìjà wọn ṣùgbọ́n ìmáàmù ààfin lè mọ́mú ààfin àti kábíyèsí wọn wulẹ̀ lè jà àyàfi tó náà bá bẹ̀rẹ̀ sí fẹ́ mọ́ sòdodo láti jẹ́ kán mọ́ tó jòdòdó lókù. àyà Kùránì sì ni walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum. àyà Kùránì tí wọ́n fi rókè bóyá àmọ́ nǹkan tá à ń ṣe wọn àyà Kùránì ni. so ẹ̀yin jàmáà mi kọ́ lọ́ba subhanahu wa ta'ala ó bá ń kún gbóyin lọ́wọ́ ibi òdodo lẹ́ẹ̀tì bá wa ò wà láì ibi òdodo òun lẹ́ẹ̀tì bá wa tó bá yẹ lẹ́yìn yẹn ẹ̀ lè bá wa ń bò mí wàláì òdodo sì ní nǹkan tó rí tá à ń sọ ẹ̀yìn kan sọ pé you are useless sẹ́yìn tó useless mọ́ wọ́ọ́rù fìlà tí mo wọ̀ ẹ gbọ́rọ̀ o nígbà tí wọ́n bá sọ pé you are useless bó lẹ́yìn tó useless yìí sì lè wọ́ọ́rù fìlà tí mo wọ̀ kò sẹ́yìn tó useless kan láyé tí ó wọ́ọ́rù fìlà tí mo wọ̀ àbí tí ó kò sẹ́ sásọ bí mo ṣe kó sẹ́ sí yìí ẹni tó useless yìí kó ìwà sọ báyìí àpò mi ó tún ní design ẹni tó useless yóò lórí fìlà báyìí yóò sì dé go yóò tún ní irùngbọ̀n tó tún pumping báyìí ẹni tó useless yà ìwọ náà mọ̀ pé useless náà ìwà àti kọ́mẹ́ǹtì rẹ ẹjọ́ fẹ́ useless so abẹ́lọ́run kó bá wa dúró ti bàbá mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ àwọn ò ní dákẹ́ àwọn ogun tó fèsì tó jólè làwa ti fèsì ẹ̀ àní dákẹ́ kò sí ní mọ́ kọjá l'Ógbómọ̀ṣọ́ tí má fẹ́ kọjá ń bẹ̀ tó ti yé ìyá mọ́ sí gbèsè ayé wa á ti mọ̀ sòdodo lọ á sì wà lẹ́yìn ìmáàmù bó ṣe wà lẹ́yìn ìmáàmù náà láti wà lẹ́yìn wọn o á wà lẹ́yìn ìmáàmù ká wà lẹ́yìn ìmáàmù kí n jẹ́ fìlà ìmáàmù báyìí tàbí kí n jẹ́ bàtà ìmáàmù tàbí kí n jẹ́ bọ́tìn ibi aṣọ ìmáàmù ó pè mí ju kí n lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí lọ
òdodo mo sọ fún ọ bóyá ò sí ẹ̀mí mi bóyá ò mọ tá à ń já sí àbó ò mọ nǹkan tá à ń fa kí n jẹ́ bàtà mọ́mù tí ń wọ́ sẹ́sẹ́ ìmọ̀ mọ̀gún ọ̀sán ogẹ́ ti ń sìn báyìí ó pè mí ju kí lọ́mọ jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí lọ tọ́rọ̀ òdodo ló ń sọ náà òdodo ni a sì wà lẹ́yìn mọ́mù àmọ́ tẹ̀lé mọ́ báyìí gọ́gọ́gọ́ lórí òdodo tán wà náà àwọn abọ́kàn bẹ́ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ àdánwò tí ó dé tí mo fi change táfi pé ṣe tá à ń sọpọ́tì njó ní rè èmi ò mọ ọlọ́mọdé sọpọ́tì ẹ̀ mọ́ Ọlọ́run jọ̀ọ́ mọ́jọ́ dé bá mọ́ mu Ọlọ́run jọ̀ọ́ mọ́jọ́ dé bá máa padà sí ibú tó tó yìí tí ì rí Ọlọ́run jọ̀ọ́ mọ́jẹ́ kó dé bá bàbá mọ́ mu gbọ́n tó wà ń di pé kọ́lọ́n jẹ́ ògbé ó yanjú Ọlọ́run yóò bá san lẹ́sùn lórí ṣùgbọ́n ìjà kan ni tí ò lè parí bí ìjà Ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó gbógun tó náà bí ò ṣe parí náà ni ò ṣe lè ṣe kí ni o. Ẹ̀yin ọmọ ìtàlásà wọn mọ̀ ju ìtàlásà lọ àfa màlè a sì ti sọ̀rọ̀ tipẹ́ o ẹ̀yin ló kù béèrè àfa yín Ọlọ́run bá ẹnìkan sọ pé kí lòdòdó tí Imam ń sọ tí sọ̀hún against bóyá kò kù náà wẹ̀ kó o pe sọ̀hún tàbí kó lọ fídíò Imam ọlọ́ba kún ọ lọ subhanakallah àwọn tá a fẹ́ ṣe online class fún àwọn ọmọ wa àbí fúnra wa ká pe nọ́mbà mi ká mẹ́sẹ̀gì mi lórí WhatsApp 090 31 32 41 12 090 31 32 41 12 tàbí ká lórí WhatsApp wọ́n ká jẹ́ kí n mọ̀ wípé online class la mẹ́sẹ̀gì mi fún torí mi sábà reply messages mo mọ́ busy gan ẹ jẹ́ kí n mọ̀ pé online class ò ní mẹ́sẹ̀gì mi fún bákan náà àwọn tá a fẹ́ ṣe ájì tàbí rọ́múrọ́ ájì mi kọ́ ti lò ṣúọ́jù àsìkò tá a sì wáyé àwa náà mọ bí Nàìjíríà ṣe rí ọlọ́bó bò wá láṣìírí gbogbo àwa tí a lérò wípé o máa ti rówó tó pọ̀ tó báyìí láti fi ṣe hajj Ọlọ́run pèsè fún wa tábà tó wá rádùn owó nǹkan kò yẹ ká lọ kó dàgbò hajj mi kọ́ tí o ní ṣọ́ plug o 090 ẹnìkan sọ pé àwọn ìtàn sọ pé kí n sáà pín in nọ́mbà mi látàárọ̀ ó ti pè lẹ́nu náà 090 31 32 41 12 for online class so nọ́mbà mi nù so fún ti ájì mi court so 080 23 88 0944 080 23 88 0944 nọ́mbà ájì mi court the dignity diary program wa tá a sọ ó ń bọ̀ láìpẹ́ yóò bẹ̀rẹ̀ láìpẹ́ ẹ̀kan bá wa bẹ́ lọ́n kọ́lọ́n kó sí rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa subhanakallahumma a tún mọ̀ pàdé nígbà tá a bá tún rí pọ́rọ̀ tó yẹ ká sọ ká tún sọ mo sọ àtàwọn ẹgbẹ́ sí program but mo bí sí gbogbo àná yìí ilé sí kankan so kọ́lọ́n kó sànù kó dẹ́ dúró tiwa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀wọ̀n ajá pílẹ̀ ọ̀kan ṣoṣo Ọlọ́run níbẹ̀ ká fi parí ká mọ̀ gbádùn ọ̀kan ṣoṣo ẹ̀jẹ̀ ń pè ìgbà tá a ké òwà ó wà kí sá a tún ń gbà àrùkà tó ra tìra oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán tẹ̀rí yẹn kò tún bá talẹ́ ẹ̀fọn jẹ wá títì bí kádẹ́kù àwọ̀ sọ ẹ̀yọ́ kan láàrin oṣù méjì tábà wa kọ́ lè ta ọdún mọ́tò oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán tẹ̀rí yẹn kò tún bá talẹ́ ẹ̀fọn jẹ wá títì bí kádẹ́kù àwọ̀ sọ ẹ̀yọ́ bàbá wa kọ́ lè ta ògùn mọ́tò
tọ́lọ́hún kẹ́ wá nídìí Kùránì ẹ̀san ló dé ayé ẹ má kanra. ẹ̀san ló dé ayé ẹ má kanra. Ìgbà tá ń ké o. Àwọn wàkísà. Àtúngbà òrùka tó ra tira. Oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán. Tọ̀sán tẹ̀rí yẹn kò tún bá talẹ́. Ẹ̀fọn jẹ wá títí bí kádẹ́kù àwọ̀ ọ̀sán ẹ̀. Láàrin oṣù méjì tọ́bá wa kọ́ lè kàǹgùn mọ́tò. Nídìí Kùránì ẹ̀san ló dé. Ẹ̀san ló dé. Ìgbà tá ń ké ewu àwọn àkísà. Àtúngbà òrùka tó ra tira. Oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán. Tọ̀sán tẹ̀rí yẹn Kò tún bá talẹ́. ẹ̀fọn jẹ wá títí. Bí kádẹ́kù àwọ̀ ọ̀sán ẹ̀yọ̀ kan láàrin oṣù méjì. Tọ́bá wa kọ́ lè Tàǹgùn mọ́tò. tọ́lọ́hún kẹ́ wá Nídìí Kùránì ẹ̀san ló dé ayé ẹ má kanra. ẹ̀san ló dé ayé ẹ má kanra. Ìgbà tá ń ké o àwọn Òwúrọ̀. àkísà. Àtúngbà òrùka tó ra tira. Oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán. Tọ̀sán tẹ̀rí yẹn kò tún bá talẹ́. Ẹ̀fọn jẹ wá títí. Bí kádẹ́kù o Àwọ̀ ọ̀sán ẹ̀yọ̀ kan. láàrin oṣù méjì. Tọ́bá wa kọ́ lè Tàǹgùn mọ́tò. tọ́lọ́hún kẹ́ wá Nídìí Kùránì ẹ̀san ló dé ayé ẹ má kanra. ẹ̀san ló dé. Ayé ẹ má kanra. Ìgbà tá ń ké o àwọn àkísà. Àtúngbà àrùkà tó ra tira. Oúnjẹ àárọ̀ kò tún bá tọ̀sán. Tọ̀sán tẹ̀rí yẹn kò tún bá talẹ́. Ẹ̀fọn jẹ wá títí bí kádẹ́kù Àwọ̀ ọ̀sán ẹ̀yọ̀ kan. láàrin oṣù méjì. Tọ́bá wa kọ́ lè tàǹgùn mọ́tò. Tọ́lọ́hún kẹ́ wá nídìí Kùránì ẹ̀san ló dé ayé ẹ má kanra. ẹ̀san ló dé. Ayé ẹ má kanra. Ìgbà tá ń ké o. Màá ń wà kísà. Àtúngbà òrùka Kà tó ra tira. oúnjẹ àárọ̀ Kò tún bá tọ̀sán o. tẹ̀rí yẹn Kò tún bá talẹ́. Bí kádẹ́kù o ẹ̀yọ̀ kan. láàrin oṣù méjì. Tàǹgùn mọ́tò. Nídìí Kùránì ẹ̀san ló dé ayé ẹ má kanra. Àní ẹ má kanra. Tí wọ́n fẹ́ ṣàdúrà kò ṣẹ. Orí ọkà orí èrè náà ń lò. Pẹ̀lú ológbòhùn náà sì. Fi ń gbáyé. Ológbòhùn náà sì fi ń dáyé. Tẹ́ bá fẹ́ dá láṣẹ. Kẹ́sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ. Tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ. Súnà tànàbí ni ẹ lò. Àwọn ọ̀nà tánàbí là ní ẹ mórílé. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Mo ní ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní Torí pé kò má sí ewé kò má sí egbò. Kò má sáwùrè kò sí gbèkúde. Kò má sí ọgbọ́n kò má sábùyẹ. Nípa kádàrá tọ́lọ́run ṣètò. orí ara yìí. Ọmọ Ádámọ̀ ìlàláhù. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. La ilaha illallahu. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Bẹ̀rẹ̀ sínsìn ara ẹbọ ni. Ara ẹbọ ni. Oh.
àsọkọ́lé ṣe ara ẹbọ ni. Ara ẹbọ ni. Pé ká tajà ṣe ara ẹbọ ni. Ọkà kùsàn rí ara ẹbọ ni. Pépélé lẹ́nu ṣe ara ẹbọ ni. Gbẹ̀túgbẹ̀tú ńkọ́ ara ẹbọ ni. Ilaha illallahu ọ̀kan ṣoṣo. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ìfúnpá ńkọ́ ara ẹbọ ni. Òǹdè níbàdí ara ẹbọ ni. Ọ̀kan ṣoṣo ara ẹbọ ni. Agẹmọ níjẹ̀bú ara ẹbọ ni. Pọ̀mọ́ Gìyàn ńkọ́ ara ẹbọ ni. Ara ẹbọ ni. Ìbàdàn ṣe ara ẹbọ ni. Ségè ara ẹbọ ni. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fáláboyún ó ti dájú pé ara ẹbọ ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà wá foríjìn mi mo ti túbà. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà wá foríjìn mi mo ti túbà. Ṣó mọ̀ pé àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ọmọ ìyá mi àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ọlọ́run àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣó mọ̀ pé àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Mánú Fáláboyún àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ìfúnpá ńkọ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Síbílì lẹ́nu ṣẹ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣìjẹ àbíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Bíbá wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ. Tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ. Mo fẹ́ stop. Subhanaka Allahumma wa bihamdik. Àtàwẹ́sàn online class ẹ má gbàgbé o 09031324112. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìpàdé wa bí